ògo ni fún orúkọ Olúwa. Ẹ gbọ́ eléyìí, mò ń ṣiṣẹ́ lórí ohun tí mo pè ní àṣírí ìṣẹ́gun lórí Sátánì. Ìdánilẹ́kọ̀ọ́ yìí jinlẹ̀ díẹ̀, ó sì máa nílò kí gbogbo ẹ̀yin ènìyàn farabalẹ̀ gbọ́ mi dáadáa. Àṣírí ìjìnlẹ̀, àṣírí ìṣẹ́gun lórí Sátánì. Ẹ gbọ́ ìjìnlẹ̀ yìí dáadáa. Gbogbo ẹnikẹ́ni tí ó bá fẹ́ rin ìrìn àjò àyànmọ́ dé gbàgede àlùyọ láyé, Sátánì jẹ́ ìdíwọ́ kan àti ìdènà ńlá kan pàtàkì tí gbogbo ọmọ ológo gbọ́dọ̀ bájà kí a sì borí. Ẹ gbọ́ eléyìí, kò ṣeé ṣe fún ẹnikẹ́ni láti mú àyànmọ́ ṣẹ nínú ayé tá wà yìí láì bá Sátánì jagun àti láì dojúkọ ogun ẹ̀ àti láti borí ẹ̀. Kò ṣeé ṣe láti mú àyànmọ́ ṣẹ nínú ayé tá wà yìí. Kò ṣeé ṣe láti dé gbàgede àlùyọ láyé láì dojúkọ Sátánì àti láti borí ẹ̀. Ìdí nìyẹn tí ìwé 1 Peter chapter 5 verse 8 and 9, ẹ gbọ́ nǹkan tó sọ fún wa. Ẹ máa wà ní àìrékọjá, ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín bí kìnìún tí ń bú ramúramù, ó ń rìn káàkiri, ó ń wá ẹni tí yóò pajẹ kiri. Nínú ìrìn àjò ìmúṣẹ àyànmọ́, Sátánì ń rìn káàkiri ojú ọ̀nà náà, ó sì ń wá àwọn ọmọ ológo, ó ń wá àwọn ènìyàn tó fẹ́ mú àyànmọ́ ṣẹ kó lè rí wọn pajẹ. Kí n sì mọ́ tàn yín, ó ti gbé ọ̀pọ̀lọpọ̀ mì lóye, ó ti pa ọ̀pọ̀lọpọ̀ jẹ tògótògó ní tòótọ́. Ìdí rèé tí ẹ ṣe gbọ́dọ̀ farabalẹ̀ dáadáa láti gbọ́ ìjìnlẹ̀ àṣírí ẹ̀kọ́ tí mò ń kọ́ lónìí. Verse 9 wá wípé ẹni tí kí ẹ̀yin kí ó kọ ojú ìjà sí pẹ̀lú ìdúróṣinṣin nínú ìgbàgbọ́. Ṣé rí báyìí? Kí ẹ kọ ojú ìjà sí pẹ̀lú ìdúróṣinṣin nínú ìgbàgbọ́. Now, ẹ jẹ́ kí n wá connect ibẹ̀ yẹn mọ́ 1 John chapter 5, ẹ wo verse 4 and 5. Nítorí olúkúlùkù ẹni tí a bí nípa ti Ọlọ́run ó ṣẹ́gun ayé. Èyí sì ni ìṣẹ́gun tí ó ṣẹ́gun ayé, àní ìgbàgbọ́ wa. Ẹ rí pé ó connect mọ́ra wọn mọ́ bíbẹ̀ yẹn. Now, ẹ wá wo verse 5. Ta ni ẹni tí ó ṣẹ́gun ayé bí kò ṣe ẹni tí ó gbàgbọ́ pé ọmọ Ọlọ́run ni Jésù ń ṣe? Ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn. Number 1, láti mú àyànmọ́ ṣẹ nínú ayé tá wà yìí, o nílò láti ní agbára tí o lè borí Sátánì. Torí nínú ìrìn àjò rẹ síbi ògo láyé, ó di dandan kó bá èṣù pàdé. Kì í ṣèpè, kì í ṣàdúrà. Ó ń rìn kiri, ó ń bú ramúramù, ó ń wá àwọn ọmọ ológo kiri. So tí o bá fẹ́ mú àyànmọ́ ṣẹ, tí o bá fẹ́ ṣe àṣeyọrí gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run, tí o fẹ́ kí èrèdí ìwásáyé rẹ ó ṣẹ, o gbọ́dọ̀ gbáradì gidigidi láti bá Sátánì jagun, láti borí rẹ̀. Torí kìí ṣe láti bá jagun nìkan, o gbọ́dọ̀ múra àti borí ẹ̀. Torí pé tó bá bàjà, tó bá borí ẹ̀, tó bá borí rẹ̀, o ò ní mú èrèdí ìwásáyé rẹ̀ ṣẹ. Ṣùgbọ́n èmi gbà á ládùúrà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mẹ́sẹ̀jì yìí lónìí, agbára àti orí ọ̀fẹ́ láti borí ayé, láti borí èṣù, ẹ̀mí mọ́ kó gbé wọ̀nyí lórúkọ Jésù. Àtẹ̀yìn àtẹ̀mí àwòjọ mú àyànmọ́ ṣẹ dandan ni ní orúkọ ńlá Jésù Kristi. Náà ẹ wá gbọ́ ilé, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ní oríṣiríṣi èrò tó yàtọ̀ nípa Sátánì. Sátánì náà ní Bíbélì túmọ̀ sí èṣù. Dragoni láíláí ni, dragoni ejò láíláí ni. Ẹ gbọ́ ilé yìí, mo mọ̀ dáadáa wípé nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ń dìde tí wọ́n ń sọ wípé èṣù is not Satan. Ìyẹn kọ́ ni mo bá wá sórí ètò lónìí. Mo ti sọ nígbà kan rí wípé mo sì máa ṣe mẹ́sẹ̀jì míì lọ́tọ̀ fún gbogbo ènìyàn lórí Sátánì àti èṣù. Nítòótọ́ Sátánì tí èmi ń bá wa sọ̀rọ̀ lórí nísìí tí mo sì tún pè léṣù gẹ́gẹ́ bí Báíbù ṣe pè é, kì í ṣe èṣù tí wọ́n ń bọ nílẹ̀ Yorùbá. Torí pé èṣù tí wọ́n ń bọ nílẹ̀ Yorùbá ọmọ ìránṣẹ́ lásán ni. Ìkan nínú àwọn irú ẹrúsìn àti àwọn ọmọ ìránṣẹ́ lábẹ́ ìṣàkóso Sátánì ni
èṣù tilẹ̀ Yorùbá tí wọ́n ń sọ. So màá ṣàlàyé ìyàtọ̀ wà nínú wọn. Lóòótọ́ Sátánì ló lórí gbogbo wọn. Sátánì dẹ̀ gbọ́n nínú àrékérekè rẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ method tó máa ń lò láti fi farahàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn, láti fi deceive wọn, torí pé ẹ̀tàn àti àrékérekè ní irinṣẹ́ tó lágbára jùlọ lọ́wọ́ Sátánì. Ìjọ tí màá bá tú àṣírí yẹn ọ̀tọ̀ nìyẹn, ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ lórí ìkan nínú àwọn ogun tí a gbọ́dọ̀ ṣẹ́ kí a tó lè dé gbàgede àlùyọ. A sì gbọ́dọ̀ ṣẹ́ ogun èṣù. Bíbélì sọ fún wa nínú 2 Corinthians chapter 2 verse 11 wípé a kò gbọ́dọ̀ jẹ́ òpè nípa àwọn àrékérekè Sátánì kó má ba rẹ́ wa jẹ. Yes, Sátánì ní agbára, ó ní àrékérekè, ó sì lè rẹ́ wa jẹ tí iye wa kò bá ṣí láti understand the method tó ń lò. Mo ń sọ lẹ́ẹ̀kan, mo ní oríṣiríṣi àwọn ènìyàn ló ní different opinion nípa irú ẹni tí Sátánì jẹ́. Now, àwọn kan believe wípé àwa gẹ́gẹ́ bí Kristẹni, àwa gẹ́gẹ́ bí pastor, a lẹ́tọ̀ọ́ àti mọ sọ̀rọ̀ lórí Sátánì rárá, torí pé Sátánì ò já mọ́ nǹkan kan. Pé ta bá ń sọ̀rọ̀ lórí béṣù nǹkan téṣù lè ṣe, agbára téṣù ní nǹkan kan, bí ìgbà tó yẹ pé à ń gbé lárugẹ, à ń pọ́n Sátánì lé, à ń magnify nǹkan kan, pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn ẹlòmíín gbàgbọ́ wípé Sátánì wà nínú ìgbèkùn, pé kò ní agbára kankan mọ́, ti fi sínú ọ̀gbun àìnísàlẹ̀ títí dìjọba ẹgbẹ̀rún ọdún. Àìlóye ń yọ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. Àwọn ẹlòmíín gbàgbọ́ wípé Sátánì tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wípé kò ní agbára, wọ́n ní ó kàn ní àrékérekè ni. Náà ẹ wá gbọ́ ìjìnlẹ̀ yìí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run, torí wípé ṣe rí Sátánì tí à ń sọ yìí, èmi máa fún wa ní àwọn àṣírí mẹ́wàá nípa Sátánì gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ nípa ẹ̀. Àwọn àṣírí mẹ́wàá nípa Sátánì tí mo dẹ̀ fẹ́ kí gbogbo ènìyàn mọ̀, pàápàá jùlọ gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ wípé ẹ wálé ayé wá mú àyànmọ́ṣẹ́, gbogbo ẹ̀yin tí ẹ mọ̀ wípé èrèdí ìwásáyé yín ẹ fẹ́ kó wá sí ìmúṣẹ ní dandan. Torí ó di dandan, bóyá a mọ̀, bóyá ó mọ̀, bóyá a fẹ́, bóyá a kọ̀, bóyá a gbàgbọ́, bóyá ó gbàgbọ́. Kò sí ẹni náà tó gbanú ayé yìí kọjá tí kò ní rí ìnáwọ́jà Sátánì bó ti wù kó rí. Àṣírí lẹ́gbọ́n tí mo sọ fún wa yìí. So ohun àkọ́kọ́ tí mo fẹ́ kẹ́ mọ̀ ni wípé Sátánì ní agbára, ó sì ní àrékérekè. Méjèèjì ló ní, torí wípé ìkan nínú àwọn olórí áńgẹ́lì tí Ọlọ́run dá ni, gẹ́gẹ́ bí Bíbélì ṣe ròyìn rẹ̀ fún wa. Gbogbo àwọn ògo, ọlá àti agbára tí Ọlọ́run sì dá mọ́ inú Sátánì nígbà tó sì ń jẹ́ Lúsíférì lọ́hùn-ún, nígbà náà lọ́hùn, kò sí kankan nínú àwọn agbára tàbí ọlá náà tí Ọlọ́run ti gbà lọ́wọ́ rẹ̀, gẹ́gẹ́ bí Bíbélì ti ṣàlàyé fún wa. Náà àwọn agbára tí Sátánì ní náà ni Sátánì ń lò láti mọ fi ṣiṣẹ́ nínú ayé lónìí. Náà a sì gbọ́dọ̀ mọ àṣírí rẹ̀. A gbọ́dọ̀ mọ ohun tí Sátánì lè ṣe, a gbọ́dọ̀ mọ ohun tí kò lè ṣe, a gbọ́dọ̀ mọ ohun tó ń lò gẹ́gẹ́ bí irinṣẹ́ àti ohun ìjà, kí a má bàa ṣubú sínú ète àti tàkúté tó dẹ kalẹ̀. Torí nínú ìrìn àjò ọmọ ológo ní ìkóríta kọ̀ọ̀kan ni Sátánì ti dẹ tàkúté sí, tí gbogbo ẹnikẹ́ni tó fẹ́ mú àyànmọ́ṣẹ́ gbọ́dọ̀ kíyèsí. Ohun àkọ́kọ́ nínú àwọn agbára àti àrékérekè tí Sátánì ní, tí mo dẹ̀ fẹ́ kí gbogbo ènìyàn mọ̀ lónìí, òun ni pé Sátánì ni ẹni náà tó fi àrékérekè àti ẹ̀tàn gba ọ̀pá àṣẹ ìṣàkóso ìjọba ayé kúrò lọ́wọ́ Ádámù nínú ọgbà Édẹ́nì. Bẹ́ẹ̀ni, Bíbélì jẹ́ kó yé wa nínú Psalm 115 verse 16. Psalm 115 verse 16 wípé ọ̀run ni ìtẹ́ Ọlọ́run, ọ̀run Ọlọ́run ń jọba ní ọ̀run, ṣùgbọ́n ó fi ìṣàkóso ayé lé ọmọ ènìyàn lọ́wọ́. Nígbà tí Ọlọ́run dá Ádámù ní àtètèkọ́ṣe, ó fi gbogbo ìṣàkóso ayé ó fi fún Ádámù. Ádámù wá dúró gẹ́gẹ́ bí ọba lórí ayé. Ádámù wà gẹ́gẹ́ bí Ọlọ́run ayé yìí, ó sì ń ṣàkóso gbogbo ayé yìí pátá
ìdí nìyẹn tí ó fi rọrùn fún gbogbo ẹranko ayé láti kórajọpọ̀ sí ọ̀dọ̀ Ádámù, tí Ádámù sì pe ìkọ̀ọ̀kan wọn ní orúkọ. Bíbélì sọ fún wa wípé orúkọ tí Ádámù pe ẹranko kọ̀ọ̀kan àti gbogbo ẹ̀dá alààyè, òun náà ni Ọlọ́run gbà pé bó ṣe rí nìyẹn, kò sí àyọkúrò, kò dẹ̀ sí àfikún. Ìdí ni wípé Ádámù ni Ọlọ́run ayé yìí. Tí ẹ̀rù kan bá wà nínú ayé nígbà náà, Ádámù ni ẹ̀rù náà, torí pé àṣẹ tí Ádámù bá pa òun ló ń fìdí múlẹ̀ nínú ayé. Eléyìí jẹ́ èròǹgbà àti ète Ọlọ́run ní ìpìlẹ̀, ní àtètèkọ́ṣe fún àwa ọmọ ẹ̀dá láti ṣàkóso gbogbo ayé yìí. Ṣùgbọ́n ó dàbí ẹni wípé Ádámù ò fura wípé Sátánì ń dọdẹ òun. Sátánì wá fi àrékérekè wọnú ejò láti tan Ádámù àti Éfà jẹ, láti mú kí wọ́n ṣe lòdì sí Ọlọ́run. Nígbà tí wọ́n ṣe lòdì sí Ọlọ́run nípa jíjẹ èso náà tí Ọlọ́run ti pa láṣẹ fún wọn pé wọn kò gbọdọ̀ jẹ, kété tí wọ́n jẹ tán nínú Genesis chapter 3, Bíbélì sọ fún wa wípé ojú àwọn méjìlá wọ́n sì rí pé àwọn ti já sí wọ́nwò. Ìyẹn túmọ̀ sí pé ìwàláàyè Ọlọ́run ṣí kúrò nínú ayé wọn, ògo tó ti bo ayé wọn ti dágbére fún wọn, wọ́n bára wọn ní ìwòǹwò. Àti ìgbà náà ni Sátánì ti máa ń lo ẹ̀ṣẹ̀ láti já ọmọ aráyé sí wòǹwò. Ẹ gbọ́ ilé ìwòǹwò tí wọ́n bára wọn, ó ní mínì ju bí ọ̀pọ̀lọpọ̀ wa ṣe rò ó lọ. Ṣe rí ìwòǹwò tí Ádámù àti Éfà bára wọn ní kété tí wọ́n jẹ èso tí a pa láṣẹ pé wọn kò gbọdọ̀ jẹ tán, ó túmọ̀ sí wípé ògo àti ọ̀pá àṣẹ tí Ọlọ́run fi fún wọn láti jẹ́ Ọlọ́run lórí ayé yìí ó jábọ́ kúrò lọ́wọ́ wọn. Ọ̀pá àṣẹ tí wọ́n fi ń darí ayé nígbà náà ó jábọ́ kúrò lọ́wọ́ wọn. Sátánì sì mú. Àti ìgbà náà ni ó ti di wípé bí ọ̀pá àṣẹ ìṣàkóso gbogbo ilẹ̀ ọba ayé ṣe jábọ́ kúrò lọ́wọ́ Ádámù, ó di ọwọ́ Sátánì. Tí ẹ ò bá gbàgbé nínú ìwé Luke chapter 4, tí ẹ bá bẹ̀rẹ̀ sí ní ká láti verse 1, bí Jésù ṣe gba àwẹ̀ 40 ọ̀sán àti 40 òru, lẹ́yìn ìgbà tí ó parí rẹ̀ tán tí ó fẹ́ jẹun, Sátánì wá. Bíbélì sọ pé olùdánwò, ó wá láti dán wò. Ìkan nínú ìdánwò tí ó ṣe fún Jésù Kristi Olúwa ní orí òkè ìdánwò, òun ni wípé ó gbé lọ sí ibi gíga. Bíbélì sọ fún wa láti ìwé Luke yẹn chapter 4 láti verse 5 to 7. Ó ní pé ó fi gbogbo ògo ilẹ̀ ọba ayé, gbogbo ìjọba ilẹ̀ ọba ayé ó fi hàn Jésù Kristi. Ó wá sọ fún un wípé gbogbo ilẹ̀ ìjọba ayé tó ń wòye àti ògo rẹ̀ èmi ni a ti fi fún. Now, ta ló fi fún Sátánì? Dájúdájú kì í ṣe Ọlọ́run, torí Bíbélì sọ fún wa wípé ìṣàkóso ìjọba ayé ènìyàn la fi fún. Ṣùgbọ́n nípa àìkíyèsára àti àìgbọràn tí ènìyàn ṣe tó mú kí ìjọba ayé kó bọ́ sọnù kúrò lọ́wọ́ wọn, ìjọba yìí wà transfer sí ọ̀dọ̀ Sátánì. Nígbà tí Sátánì sọ fún Jésù wípé gbogbo ògo ayé àti ilẹ̀ ọba wọn àti ògo wọn láti fi fún Jésù, ò bá jiyàn torí pé ó mọ̀ pé òtítọ́ ni. So ògo yẹn wà lọ́wọ́ Sátánì, ògo gbogbo ilẹ̀ ọba ayé. Ó wá ń sọ fún Jésù pé ẹnikẹ́ni tó bá wu òun lòun lè fi fún. Jésù ò sì bá jiyàn. Ṣùgbọ́n nígbà tó sọ fún Jésù wípé kó forí balẹ̀ fún òun, wípé òun á fún ní gbogbo ògo náà, ó sọ fún pé Olúwa bá wí Sátánì, torí a ti kọ wípé Olúwa Ọlọ́run rẹ nìkan ni kí ìwọ kí ó sìn. Náà ẹ jẹ́ kí n tú àṣírí yìí fún yín. Ṣé rí agbára tí Sátánì ní lórí gbogbo ilẹ̀ ọba ayé tó bẹ́ẹ̀ gẹ́ tí Bíbélì sọ fún wa nínú 1 John chapter 3 wípé gbogbo ìṣàkóso ayé ó wà ní ìkáwọ́ ẹni búburú ni. Sátánì ti wá sọ̀rọ̀ ẹ̀ di ọba, ó wá pín gbogbo àwọn ẹ̀mí òkùnkùn rẹ̀, àwọn powers, àwọn principalities, àwọn rulers of the darkness of this world àti àwọn spiritual wickedness in the high places. Ó wá kó gbogbo wọn, ó pín wọn sí gbogbo continent ayé, gbogbo countries ayé, gbogbo state nínú country kọ̀ọ̀kan. Ó wá pín gbogbo wọn títí tí ó ṣe dé ẹsẹ̀ kùkú àti gbogbo àwọn abúlé àti ìgbèríko, láti rí pé kí wọ́n lè máa ṣàkóso gbogbo ayé fún Sátánì. Náà ìhun tó fà á nìyẹn tẹ́ fi rí gbogbo rúdurùdu tó ń ṣẹlẹ̀ nínú ayé lónìí. Náà ẹ wá gbọ́ ìjìnlẹ̀ yìí. Náà bí ẹnikẹ́ni bá wá fẹ́ wà sínú ayé yìí láti mú àyànmọ́ ṣẹ, kò sí bí irú ẹni bẹ́ẹ̀ ò ṣe ní encounter one way or the other pẹ̀lú ikọ̀ Sátánì kan. Àṣírí tí mo ń sọ fún wa rè, mo dẹ̀ fẹ́ kí gbogbo wa ká understand kìíní, torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológo ló ti dẹni àkànmọ́ pósí kọlẹ̀ bò mọ́lẹ̀ lágbede méjì ayé wọn nítorí wọn kò mọ àṣírí tá à ń tú yìí. Ọ̀pọ̀lọpọ̀ ológo ló ti padà di olófo nítorí pé òye nǹkan tá à ń sọ yìí kò yé wọn.
ṣẹ́rí tí ẹ bá mọ àṣírí bí ọ̀tá ṣe ń ṣiṣẹ́, àmọ́ bá a ṣe gáìdì ara wa. Tí a bá mọ àṣírí irinṣẹ́ tí ọ̀tá ń lò, àmọ́ bí a ṣe wà ní ìgbáradì. Nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a bá fi gbàgede ogun pe ibùdó ìgbafẹ́, ó ṣeé ṣe kí ọfà ó bá ní lójijì láìrò tẹ́lẹ̀. Ó sì burú jù, torí pé tí o bá wà ní gbàgede ogun ṣùgbọ́n tó o fi ń rò wípé o wà ní ibùdó ìgbafẹ́, o ò ní dira ogun, o ò ní múra ogun. Tírú ogun bẹ́ẹ̀ bá bá ọ lábo láì múra sílẹ̀, ewu ń bẹ lóko ló ń gẹ gbogbo ènìyàn. Ìdí rèé tí mo ṣe ń bẹ̀ yín pé ẹ farabalẹ̀ gbọ́ ìjìnlẹ̀ àṣírí yìí gidigidi. Àwọn mẹ́tọ̀dù tí Sátánì ń lò ó wà nínú ìwé 1 John chapter 2 verse 15 to 17. Ẹ má ṣe fẹ́ràn ayé tàbí ohun tí ń bẹ nínú ayé. Bí ẹnikẹ́ni bá fẹ́ràn ayé, ìfẹ́ ti Baba kò sí nínú rẹ̀. Nítorí ohun gbogbo tí ń bẹ ní ayé, ìfẹ́kùfẹ́ ti ara àti ìfẹ́kùfẹ́ ojú àti ìrera ayé kì í ṣe ti Baba bí kò ṣe ti ayé. Ayé sì ń kọjá lọ àti ìfẹ́kùfẹ́ rẹ̀, ṣùgbọ́n ẹni tí ó bá ń ṣe ìfẹ́ Ọlọ́run ni yóò dúró láéláé. Láti ìgbà tí Sátánì ti gbàkóso ìjọba ayé kúrò lọ́wọ́ Ádámù, òun ló ti bẹ̀rẹ̀ sí ní jọba nínú ayé. Ó wá mú ayé, ó sọ di opposite Ọlọ́run. Ó wá mú kí ayé máa ṣe lòdì sí Ọlọ́run, kí ayé máa ro èrò tó lòdì sí ti Ọlọ́run, kí ayé máa fẹ́ ohun tó lòdì sí ìfẹ́ Ọlọ́run, kí ayé máa tako ohun gbogbo tí ń ṣe ti Ọlọ́run. Òun ní Bíbélì ṣe kìlọ̀ fún àwa ọmọ Ọlọ́run wípé a kò gbọdọ̀ fẹ́ràn ayé. Ìwé James chapter 4 verse 4 sọ fún wa wípé nítorí ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Ní ibi báyìí Bíbélì sọ fún wa wípé àwọn nǹkan mẹ́ta pàtàkì ló wà nínú ayé. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tó sì wà nínú ayé wọ̀nyí, òun ló sọ ayé di ọ̀tá Ọlọ́run. Òun náà sì ló jẹ́ eléwu fún àwa ọmọ Ọlọ́run tí ó fẹ́ mú àyànmáṣẹ́ láyé. Ohun àkọ́kọ́, òun ni ìfẹ́kùfẹ́ ojú. Ohun èkejì, òun ni ìfẹ́kùfẹ́ ara. Ohun ẹ̀kẹta, òun ni ìgbéraga ayé. Àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ni ó ń ṣàkóso gbogbo ayé, tó mú kí gbogbo ayé di ọ̀tá Ọlọ́run, tí a fi ń kìlọ̀ fún wa wípé àwa Kìrìsìtẹ́nì gbọ́dọ̀ ṣọ́ra fún ìbárẹ́ ayé. Torí ìbárẹ́ ayé ìṣọ̀tá Ọlọ́run ni. Kò sí ẹnikẹ́ni tó máa fẹ́ ṣe ọ̀rẹ́ ayé tí kò ní di ọ̀tá Ọlọ́run automatically. Tí ẹ bá dẹ̀ wo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí a sọ nínú 1 John yìí, ẹ rí i pé àwọn nǹkan mẹ́ta yìí náà ni Sátánì fi gbé ènìyàn ṣubú nínú ọgbà Édẹ́nì. Ẹ jẹ́ ká wo Genesis chapter 3. Ibi tí mo ń lọ jìnnà gan. Genesis chapter 3. Ẹ jẹ́ ká wo láti verse 4. Ejò náà sì wí fún obìnrin náà pé ẹ̀yin kì yóò kú ikú kíkú kan, nítorí Ọlọ́run mọ̀ pé ní ọjọ́ tí ẹ̀yin bá jẹ nínú rẹ̀, nígbà náà ni ojú yín yóò là, ẹ̀yin ó sì dàbí Ọlọ́run, ẹ ó mọ rere àti búburú. Nǹkan tí èṣù sọ níbí, ó mú irọ́ díẹ̀ àti òótọ́ díẹ̀, ó lò mọ́ra wọn. Ẹ gbọ́dọ̀ understand kíní kan nípa èṣù. Mẹ́tọ̀dù ẹ̀ ni wípé kò ní pa irọ́ nìkan, ó máa mú òtítọ́ díẹ̀, ó máa mú irọ́ díẹ̀, ó máa pò ó papọ̀ láti gbé fún àwọn tí ò lẹ́mìí kíyèsára. Òun ni gbogbo Kìrìsìtẹ́nì ṣe gbọ́dọ̀ gbàdúrà fún discerning spirit. A gbọ́dọ̀ máa dán gbogbo ẹ̀mí wò, ká dẹ̀ máa fi ẹ̀mí wádìí ohun gbogbo. Àwa ọmọ Ọlọ́run tí a fẹ́ mú àyànmọ́ṣe ò gbọ́dọ̀ wà gullible. A gbọ́dọ̀ wà sensitive to the direction of the Holy Spirit. A dẹ̀ gbọ́dọ̀ mọ Bíbélì tinú tẹ̀yìn, kí a dẹ̀ ṣọ́ra àti dédé máa kùgbùrù ṣe nǹkan kan. Òun ni Bíbélì sọ pé ẹ má ṣe gba gbogbo ẹ̀mí gbọ́, ṣùgbọ́n ẹ mọ dán àwọn ẹ̀mí wò bí wọ́n bá ń ṣe ti Ọlọ́run. Tí ẹ bá wo àwọn, ẹ rí i pé ó mú irọ́ díẹ̀, ó mú òtítọ́ díẹ̀, ó wá lu papọ̀ mọ́ra wọn láti fi confuse wọn. So tí ẹ bá fẹ́ wo bí irọ́ yẹn, tẹ́ bá ń ṣe irọ́ mọ̀ lélẹ́yìí, but tẹ́ bá tún wo bí òtítọ́ yẹn ní àbọ̀tò òtítọ́, ó dà yẹn pé òtítọ́ tún lélẹ́yìí. So you will be confused. Àyàfi tó bá yẹ pé o bá mọ ohun tó gbà tí o ò dẹ̀ fàyè gba ẹran ara lókù. Ṣùgbọ́n tí wọ́n gangan bá wà selfish, tí tó wà nípa ti ara ju ti ẹ̀mí lọ, ètè Sátánì lè mú onítàn. Ìdí rẹ̀ tá gbọ́dọ̀ wà very careful. Now ẹ wá wo verse 6. Nígbà tí obìnrin náà sì rí i pé, kí ni ìtumọ̀ yẹn? Tí ẹ bá wo 1 John chapter 2 tí mo kà fún wa lẹ́ẹ̀kan, tí mo kà nǹkan mẹ́ta, ìfẹ́kùfẹ́ ti ojú, ìfẹ́kùfẹ́ ti ara àti ìgbéraga ayé, ẹ máa wò ó níbí báyìí o. Verse 6. Nígbà tí obìnrin náà sì rí i pé, kí ló ṣe yẹn? Ó rí. Kí ni ìtumọ̀ rírí yẹn? Ìfẹ́kùfẹ́ ti ojú. Igi náà dára ní jíjẹ. Kí ni jíjẹ yẹn? Ìfẹ́kùfẹ́ ti ara. Àti pé ó sì dára fún ojú. Another ìfẹ́kùfẹ́ ti ojú. Ẹ rí pé ìfẹ́kùfẹ́ ti ojú ti di méjì báyìí. Ìfẹ́kùfẹ́ ti ara jẹ́ ẹyọ kan. Àti igi tí à ń fẹ́ láti mú ni gbọ́n, ó fẹ́ gbọ́n.
kí ni ìtumọ̀ yẹn? Ìgbéraga táyé, káwa náà lè prove fún wọn pé àwa náà jáde, àwa náà ríta, àwa náà lajú. Ó mú nínú èso rẹ̀ ó sì jẹ, ó sì fún ọkọ rẹ̀ jẹ. Náà ibi tí problem ti wà nìyẹn. Ní verse 6 yìí a rí wípé irinṣẹ́ mẹ́ta ni Sátánì ń lò. Irinṣẹ́ mẹ́ta tó lò nínú ọgbà Édẹ́nì ní àtètèkọ́ṣe, òun náà ló sì ń lò títí di àkókò yìí láti fi já àwọn ọmọ ológo lulẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ débi ògo, tẹ fẹ́ mú àyànmọ́ṣẹ́ láyé, ẹ gbọ́dọ̀ understand the devices of the enemy, kí ẹ mọ àṣírí ẹ̀. Sátánì lágbára o, mi ní tàn yín o. Sátánì ní àrékérekè, ó sì ní agbára. Lóòótọ́ màá tú àṣírí ìṣẹ́gun wa fún yín, torí pé Sátánì ò kì í ṣe ẹni tá a lè ṣẹ́gun, ẹni tá a lè ṣẹ́gun ni. Tá a bá lè ṣẹ́gun ẹ̀, Ọlọ́run ò ní sọ fún wa pé ká dojú ìjà kọ, a lè ṣẹ́gun ẹ̀. In fact, nípasẹ̀ ikú àti àjíǹde Jésù àti ṣẹ́gun èṣù. Ṣùgbọ́n a gbọ́dọ̀ activate agbára ìṣẹ́gun wa lórí ẹ̀. Tí ẹ bá activate ẹ̀, ó ní àwọn ìgbésẹ̀ tá máa gbé, tá máa fi activate ìṣẹ́gun wa lórí Sátánì. Tó yẹ pé tá a bá gbérú ìgbésẹ̀ bẹ́ẹ̀, a kàn lè mọ deceive ara wa. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ rí i pé nínú ayé lónìí nǹkan mẹ́ta tẹ́ṣù ń lò fún gbogbo èèyàn náà nìyẹn. Number 1, ìfẹ́kùfẹ́ ojú. Ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, nǹkan tó yẹ pé tó bá ti ń wò àwọn bí nǹkan bí àgbèrè, bí nǹkan ìfẹ́kùfẹ́, bí nǹkan ògo ayé, bí nǹkan ohun asán ayé, wọ́n á ṣàlùmá display ẹ̀ fún ẹ lórí internet, especially lórí àwọn social media àti káàkiri gbogbo ìgboro. Gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tẹ́ ń rí wọn tí wọ́n ń dress out naked yẹn, tí wọ́n ń ṣí ìgbáyà sílẹ̀, tí wọ́n ń ṣí ìbàdí sílẹ̀, tí wọ́n ń ṣí gbogbo ara sílẹ̀ yẹn, kò sí nǹkan míì, wọ́n fi ń ta yín ní ọfà ìfẹ́kùfẹ́ ojú ni. Wọ́n ti mọ̀ pé tí ìfẹ́kùfẹ́ yẹn bá ti bá ojú wọlé, ó máa lọ sínú ọkàn, ó máa process ẹ̀ nínú ọkàn, ó máa pollute ọkàn ènìyàn. Ọkàn rẹ kò ní jẹ́ ibùgbé Ọlọ́run mọ́, ọkàn rẹ ò ní ṣe déédé pẹ̀lú Ọlọ́run mọ́, ó ti máa tako ẹ̀mí mímọ́. Tó bá dẹ̀ ti tako ẹ̀mí mímọ́, láti inú ìdìbàjẹ́ ọkàn ní ẹnu yóò ti mọ sọ onírúurú nǹkan tí ò yẹ kó sọ. Ibi tí ọ̀pọ̀lọpọ̀ ayé àwọn èèyàn ti wà polluted nìyẹn, tó jẹ́ pé àgọ́ ara tó yẹ kó jẹ́ tẹ́ḿpìlì Ọlọ́run ó wá di ibùgbé àwọn ẹ̀mí òkùnkùn. Àbí kí ló fà á tí gbogbo àwọn èèyàn ń pariwo deliverance lẹ́nìí? Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń pariwo deliverance, wọ́n nílò deliverance, òun ni pé àgọ́ ara wọn ti wà polluted. Ibi tó dẹ̀ ti máa ń bẹ̀rẹ̀ níbi ìfẹ́kùfẹ́ ojú, wọ́n á máa gbé oríṣiríṣi gbogbo nǹkan tó lè ba ìrìn àjò ìgbàgbọ́ jẹ́, gbogbo nǹkan tó lè weak ènìyàn spiritually, wọ́n á máa fi hàn. Tí o bá ní májẹ̀mú pẹ̀lú Ọlọ́run pé o ò ní gbé ohun búburú kan ka iwájú rẹ, wọ́n máa mú ìmísí òkùnkùn àti ìmísí ìfẹ́kùfẹ́ ojú, wọ́n máa fi fọ́ ọ ní ojú débi wípé o ò ní lè ríran ọ̀run mọ́. Tí ó bá dẹ̀ ti di pé o ò ríran ọ̀run mọ́ nínú ìrìn àjò rẹ sí gbàgede àlùyọ, bó o ló ṣe ríran ìrìn àjò náà. A gbọ́dọ̀ wà very careful lórí nǹkan tá ń wò. Jẹ́ ìfẹ́kùfẹ́ ti ara, nínú ìfẹ́kùfẹ́ ti ara, òun ni pé bá ṣe máa please àgọ́ ara wa, nǹkan tá máa jẹ, bóyá àtẹnujẹ tàbí àtìdíjẹ, ìfẹ́kùfẹ́ ara nìyẹn. Ìfẹ́kùfẹ́ ara ìpele méjì tó pín sí nìyẹn, àtẹnujẹ àti àtìdíjẹ. Àtẹnujẹ òun ni tẹnu ó jẹ, kí la jẹ, kí la ó mu nǹkan kan, ibi tá jẹ là ń wá kiri tàbí lọ misbehave. Then àtìdíjẹ òun ni ti alágbèrè. Ẹ rí wípé sexual sin, immorality ó ń gbilẹ̀ sí nísinsìnyí. Ẹ dẹ̀ rí wípé ọ̀pọ̀lọpọ̀ Christian, even gan many so-called pastor tó yẹ pé wọn ò kíyèsára, òun ni wọ́n ti magnify sexual perversion. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ máa rí àwọn ìsọkúsọ, gbogbo àwọn content creators, ẹ máa rí wọn pé lórí ọ̀rọ̀ ìbálòpọ̀ bíi kan mọ báwọn bá ti ṣe fíìmù bí obìnrin ṣíra sílẹ̀, ọkùnrin àtobìnrin ń dì mọ́ra wọn àti create content. Gbogbo àwọn kìíní ló wà lórí social media táwọn ọmọ wa ń wò. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ school, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn teachers ni wọ́n ti rí àwọn ọmọ school tó yẹ pé wọ́n bá nǹkan burúkú lórí fóònù wọn níbi tí wọ́n ti ń wò ó. Ẹ̀yin ènìyàn Ọlọ́run, mo ń sọ fún àwọn kan níjèlò, obìnrin kan ló yarí lọ school àwọn ọmọ ẹ̀, ló lọ bá headmaster jà, ló ní wáì tí wọ́n ṣe lè sísí fóònù ọmọ òun, wọ́n sísí fóònù ọmọ òun nǹkan kan. Ìgbà tí wọ́n débẹ̀ àwọn yẹn ní ẹ dúró ná, àwa la sísí fóònù àwọn ọmọ yìí torí pé wọ́n abuse sí ẹni. Ó ní kí ló kàn yín, ṣe bọ́wọ́ mi ni mo fi ra fún wọn, ẹwọ ẹ má máa ná ọmọ mi mọ́, ọmọ yẹn lẹ́ẹ̀lọ́ ẹwọ́ bí gbogbo ara ẹ ṣe lé, ẹ̀dẹ̀ tún sísí fóònù ẹ̀ṣẹ́yìn lẹ́ra fóònù fún ní. Ìgbà kan ló ṣàgbéjà ko àwọn tíṣà lójú. Làwọn yẹn bá ní ó dáa, kò sí pólẹ̀, ẹ má bínú, ẹ̀yin lẹ lọ́mọ yín, àmọ́ pọ́ ọmọ yín ṣẹ̀mọ́lù ni wọn kì í lù ú. Ṣùgbọ́n kó tó dípa fún yín ní fóònù yín, ẹ wo nǹkan tọ́mọ yín ń wò lórí fóònù tó ń show nínú kíláàsì ní during break time, tí gbogbo àwọn èèyàn tí wọ́n ń wò, tí gbogbo wọn dẹ̀ ń wò. Ìgbà tí wọ́n máa wo orí fóònù ọmọ yìí, wọ́n rí
fídíò mọ̀mọ́ ẹ̀ tó wá pariwo ìjà ní skul yìí wọ́n rí níbi tóun àti bàbá tí wọ́n ti jọ ń bára wọn sùn tó wà ní wòwò bóun lọmọ wọn ṣe yarú fídíò bẹ́ẹ̀ ó wà lọ ń display ẹ̀ nínú class gbogbo àwọn ọmọ class yẹn wá ń rẹ́rìn gbogbo wọn wá ń fi ìyá àti bàbá ẹ̀ ṣe yẹ irú ọmọ wo nìyẹn irú ọmọ tí yà ń gbèjà nìyẹn wọ́n dẹ̀ sọ fún wa wípé irú fídíò bẹ́ẹ̀ tó wà lórí fóònù ọmọ yẹn ó ń lọ bí oríṣi 4-5 bó o ló ṣe ní access láti mọ fídíò ìyá àti bàbá ẹ̀ nínú ilé ẹ̀yin imagine ibi tí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé dúró nìyẹn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa ẹ lọ wo orí fóònù wọn ẹ lọ wo nǹkan tí wọ́n ń search lórí íńtánẹ́ẹ̀tì tí ẹ bá discover nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ń search lórí íńtánẹ́ẹ̀tì ẹ máa sunkún wípé ṣé àwọn ọ̀dọ́ tí à ń wò wípé yóò kárí iná ìsọjí ní àkókò òpin ayé ṣòun ni Sátánì sọ ayé wọn di báyìí wọ́n ti rọ́bìṣì destiny ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti mess up destiny ọ̀pọ̀lọpọ̀ wọn tó yẹ pé wọn ò rí ìran ọ̀run kankan wọn ọ̀pọ̀lọpọ̀ ò dẹ̀ ní purpose mọ́ ayé wọn ò wà kò ní purpose kò ní meaning kò ní colour kò dẹ̀ ní direction wọn à ní focus kankan nítorí pé Sátánì ti fi pornography ó ti fi rọ́bìṣì ayé wọn ẹ wá rí oríṣiríṣi gbogbo àwọn ìfẹ́kùfẹ́ ọ̀rọ̀ ìfẹ́kùfẹ́ àgbèrè nǹkan kan gbogbo orú àwọn kan báyìí ló wá kún orí internet èèyàn ò lè ṣe báyìí kó mú àyànmọ́ṣẹ́ ẹ gbọ́ mi ò ní tàn yín àdúrà nìkan kọ́ ni wàá gbà tí wàá fi mú àyànmọ́ṣẹ́ ó ní àwọn nǹkan kan tí wàá ṣe ó ní àwọn nǹkan kan tó ò gbọ́dọ̀ ṣe kò sí bó ṣe lè gbàdúrà tó láyé tó bá keep on doing some things you won't get to your destination kò sí bí o ti lè sọ pé o fast tó o gbàdúrà o claim promises of God tó tí o bá stop irú àwọn attitude kan àti irú àwọn behaviour kan wàá mọ ríran ọ̀run lọ́ọ̀kan ní báyìí o lè má débẹ̀. So in tó dẹ̀ ṣẹlẹ̀ ni wípé Sátánì ló mastermind di gbogbo kínní nínú iṣẹ́ agbára rẹ̀ mi ò lè tàn wá a gbọ́dọ̀ understand tá a bá mọ̀ pé ọwọ́ Sátánì ló wà ń bi àwọn kínní a máa wà very careful. Ìkan míì tí mo fẹ́ sọ fún yín nípa Sátánì òun ni pé ẹgbọ́n ilé Sátánì ló fi àìsàn búburú ló fi ń kọlu àwọn ènìyàn káàkiri gbogbo ayé lẹ́nìí. Bẹ́ẹ̀ mo sọ fún yín Sátánì òun ni master planner ẹ̀ òun ló plan gbogbo ẹ̀ mi ìmọ̀ bóyá ẹ ti gbọ́ nípa àwọn kankan tó ń pè ní conspiracy theory àwọn sọ pé conspiracy theory ni but nínú oríṣiríṣi rumor a máa ń rí element of truth níbẹ̀ wípé àwọn àjọ kan àwọn alágbára kan àwọn olówó ayé kan àwọn onímọ̀ ìjìnlẹ̀ ayé kan wọ́n dúró ní dúró wípé èrò ti pọ̀jù nínú ayé so wọ́n á fẹ́ mọ́ fi àìsàn bá àwọn èèyàn jà débi wípé a gbọ́ nínú rumor wípé irú COVID-19 tó kọjá ní year 2020 yẹn pé àwọn kan ni wọ́n produce ẹ̀ jáde wípé wọ́n ní èrò ti pọ̀jù pàápàá jùlọ wọ́n wá focus Áfíríkà àmọ́ bó ṣe jó òótọ́ sí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ bẹ́ẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ńláńlá débi wípé president Amẹ́ríkà gan fẹ́ sọ orú nǹkan tó jọ bẹ́ẹ̀ yẹn Donald Trump ẹ̀yin ènìyàn Ọlọ́run náà ẹ wá gbọ́n sí báyìí tí àwọn èèyàn bá ń create diseases horrible diseases epidemic diseases láti mọ fi waste ayé àwọn ènìyàn for what purpose for what reason náà kì í ṣojú lásán èyàn ẹlẹ́ran ara òkàn lé dédé jòkó síbi kan kó dẹ̀ lọ lab kó dẹ̀ lọ mọ create àìsàn ká dẹ̀ mọ fọn sínú ayé láti achieve kíni ẹ̀yin ènìyàn lọ́rùn so gbogbo àwọn nǹkan yìí wà ń bẹ tẹ́ bá dẹ̀ wo àwọn èèyàn sọ pé Sátánì ò lágbára fèṣúlẹ̀ èṣù ò lè ṣe kankan but Bible sọ fún wa nínú ìwé Job chapter 2 verse 7 Job chapter 2 verse 7 bíbélì sọ pé Sátánì sì kúrò níwájú Ọlọ́run ó sì lu Job pẹ̀lú ewo búburú láti àtàrí dé àtẹ́lẹsẹ̀ ó fi owó búburú àìsàn búburú meanwhile ẹ jẹ́ n sọ kíní kan fún yín ṣe rí n tán pè ní àìsàn àfiṣe ayé ó wà nítòótọ́ o ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó débi ògo lónìí ní ọ̀tá ti fi àìsàn àfiṣe ayé dá dúró lójú kan ọ̀pọ̀lọpọ̀ tí ìbá ti ṣe rere lé ní wọ́n fi àìsàn wọ́n fi yọ wọ́n kúrò lẹ́gbẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ wọ́n fi tẹ́gbẹ́ ṣùgbọ́n tá àìsàn ò jẹ́ kán gbẹ́gbẹ́ pé àìsàn àfiníṣẹ̀sín tó yẹ pé ní àkókò tó yẹ kí ó jòkó pẹ̀lú àwọn ọmọ aládé ní àìsàn dágúnlẹ̀ wọ́n gbé sórí àkéte àìsàn mọyì àwọn èèyàn tó yẹ pé wọn ò kú ṣùgbọ́n wọn ò yè lónìí ayé fi àìsàn bà ògo wọn jẹ́ àìsàn àfiṣe ayé àìsàn tí àwọn dókítà ò mọ̀dí Sátánì ló wà nídìí gbogbo kínní àwọn àjẹ́ àwọn emèrè àwọn olóògùn àwọn ìkà nǹkan kan gbogbo wọn jẹ́ ọmọ ìránṣẹ́ lábẹ́ Sátánì wọ́n self interest ọ̀gá wọn ni Sátánì gangan ni mastermind gbogbo kínní ìjìnlẹ̀ ni mò ń sọ fún yín lẹ́nìí náà gbogbo àwa ọmọ ológo tí a dẹ̀ fẹ́ mú àyànmọ́ṣẹ́ a gbọ́dọ̀ understand nǹkan yìí Sátánì ń wá wọn tí yóò lò káàkiri tí yóò lò Sátánì ò lè wọnú ayé físíkálì kó wá ṣiṣẹ́ ṣùgbọ́n ó nídìí àwọn ọmọ ènìyàn láti rí àgọ́ ara wọn yálò bí ó ṣe jẹ́ wípé kò lè wọnú ọgbà Édẹ́nì físíkálì nígbà náà ó nídìí láti yá àgọ́ ara ìkan nínú àwọn ará ibùgbé ọgbà Édẹ́nì
gbogbo sátánì èṣù tá ń pariwo ẹ lè rí èṣù lójúkorojú, ṣùgbọ́n ìkan nínú àwọn ọmọ ènìyàn náà lèṣù máa yálò nínú kó gbé ìyá kan wọ̀ kí ìyá náà dẹ̀ dúró wípé òun ló ń bí ọmọ òun sì ló máa pa kan fún ara òun lè fi rí àwọn ọ̀dájú abiyamọ tí èṣù ti kúnnú wọn, tí sátánì ti gbé wọn wọ̀, wọ́n á dẹ̀ dúró wípé lóòótọ́ àwọn làwọn bímọ àwọn, ṣùgbọ́n àwọn ò ní jẹ́ kọ́ mọ àwọn ṣoríire sẹ́ẹ̀. òun lè máa fi rí obìnrin míì tó lọ́kọ á nílò tó ọkọ wọn ò fi yà jẹ wọn kọ òun tọ́jú, ṣùgbọ́n òun ò ní jẹ́ kọ́kọ́ wọn ṣoríire láyé kó má bàa fẹ́ yàwó mi. òun lè máa fi rí bàbá mi tá a dẹ̀ dúró pé ọmọ òun ò ní ṣoríire. òun lè máa fi rí ọmọ mi tá a dẹ̀ wò pé ìyá òun tó fẹ́ràn tó jìyà tó jìyà lórí ayé òun lòun fẹ́ fi ṣògùn owó, á dẹ̀ lọ lórú ìyá náà á dẹ̀ lọ fi ṣe ritual. ẹ̀yin ènìyàn Ọlọ́run, gbogbo àwọn nǹkan yìí ò kì í ṣojú lásán. tẹ́ bá rí àwọn tí wọ́n sọ pé àwọn ń jìjà àjàngbìlà fẹ́sìn, àwọn alákatakítí ẹlẹ́sìn tí wọ́n ń fi ọ̀bẹ tí wọ́n fi ń dú ọrùn èèyàn bí ìgbà tí wọ́n bá ń dú àgbò ọdún iléyá tí wọ́n dẹ̀ ṣe Allahu Akbar Allahu Akbar. ẹ wo irú àwọn bẹ́ẹ̀ dáadáa, ọ̀rọ̀ wọn ò kì í ṣojú lásán, èṣù ló gbé wọn wọ̀. ẹ lè rí normal woman being, ordinary woman being kó mú ọ̀bẹ báyìí kó mọ dú èèyàn bíi tiẹ̀ lọ́rùn kẹ́jẹ́ mọ́ ṣe ṣùrùṣùrù kó dẹ̀ lóhun sin náà kó dẹ̀ mọ́ pé Allahu Akbar. kì í ṣojú lásán, sátánì ló gbé wọn wọ̀. iṣẹ́ òkùnkùn ni àwọn ibi tí sátánì lágbára délẹ̀ ni mò ń sọ fún yín. ẹ̀yin ènìyàn Ọlọ́run, ẹ gbọ́ eléyìí, sátánì náà ló kó sínú Júdásì. bíbélì sọ yìí pé sátánì sì wọnú Júdásì ní John chapter 13. John chapter 13 verse 26 and 27. bíbélì sọ pé lẹ́yìn tí sátánì ti gba òkèlè tán, lẹ́yìn tí Júdásì ti gba òkèlè tán, sátánì sì wọnú ẹ̀. nígbà tó dé Luke chapter 22 verse 3 to 6, bíbélì sọ wípé nígbà tí Júdásì jáde kúrò níbẹ̀, ó ní èṣù sì wọnú ẹ̀. bí èṣù ṣe wọnú ẹ̀, ó bẹ̀rẹ̀ sí lọ wá gbogbo ọ̀nà bí ó ṣe betray Jésù. so sátánì ló wọnú ẹ̀. ọ̀dọ́ sátánì ò lè rí ẹnikẹ́ni lò tí kì bá ṣe pé onítọ̀hún fàyè gbà. a máa ń pe kinní kan ní legal grant nínú deliverance. tí sátánì bá ń wá ẹni tó máa lò, tí ò bá rí, tí ẹ bá rí ẹnìkan tí ẹni yẹn tí ó wà careless, ó ṣílẹ̀kùn ayé ara ẹ̀ sílẹ̀ nípa ìkíyèsára, nípa ìgbọràn, nípa ìfàyè ẹ̀ fún Jésù, nípa àìtẹ̀lé ìlànà Ọlọ́run, nípa ìdúró sínú Kristi, irú ẹni bẹ́ẹ̀ a máa ń pe kinní kan náà ní doorways. ilẹ̀kùn ayé onítàn máa ṣí sílẹ̀, sátánì aráyè wọbẹ̀. òun ni ìwé Éfésù orí 4 ṣe kìlọ̀ fún wa wípé ẹ má ṣe fi ààyè fún sátánì. tí ẹ bá fi ààyè díẹ̀ fún sátánì, ó máa gba púpọ̀ mọ́ yín lọ́wọ́. tẹ́ bá fi yàrá kan fún, ó máa gba odindi duplex nínú ayé yín. ìdí rẹ̀ tá a fi gbọ́dọ̀ wà very careful. sátánì ló ń ṣe gbogbo àwọn iṣẹ́ yìí. sátánì lágbára débi wípé bíbélì sọ fún wa wípé ó dúró ti sátánì, ó sì ti. bíbélì sọ fún wa wípé sátánì ó ní agbára débi wípé ó dúró ti Dáfídì, ó sì ti Dáfídì ṣiṣẹ́ láti ṣe lòdì sí àṣẹ Ọlọ́run. nínú First Chronicle chapter 21. First Chronicles chapter 21. tí ẹ bá ka 1 to 3, rí bẹ́ẹ̀ sọ pé sátánì sì dúró ti Dáfídì, ó dúró tí ó sì tì í láti ka àwọn ọmọ Ísírẹ́lì ní èyí tí ó lòdì sí àṣẹ Ọlọ́run. nípasẹ̀ bẹ́ẹ̀ ìyọnu ńlá àti àjàkálẹ̀ àrùn sì bẹ́ sáárín ìlú nípa àṣìṣe àwọn olórí. ẹ jẹ́ kí mi wá sọ eléyìí fún yín. bí sátánì ṣe dúró ti Dáfídì tó tì í ṣìṣe débi pé Dáfídì wá ṣìṣe, tí àṣìṣe olórí tó wá di tó mú ìyọnu àti àjàkálẹ̀ àrùn wọ gbogbo ìlú. mẹ́tọ̀dù tí sátánì ṣì ń lò títí dòní olónìí náà nìyẹn. mi nítàn yìí, tí ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa, fún àpẹẹrẹ wo Nàìjíríà yìí, ṣẹ́yìn ò ní mọ̀ rò pé kí ló dé tí gbogbo wọn ń ṣe bọ́n ṣe ń ṣe yìí. ó kèé sí ẹ wo orú bàbá Tinubu láti ìgbà tó ti wọlé, ìjọ àkọ́kọ́ tó wọlé náà ló ti sọ pé kan yọ owó subsidy kúrò lórí epo. nígbà tí gbogbo wa pariwo ní ẹ má wọrí, ẹ fọkàn balẹ̀. adẹ̀ ti fọkàn balẹ̀ láti ìgbà náà sí àráyípadà kankan. ṣe lára ń ní gbogbo òlú ní gbogbo nǹkan wọ́n sí náà. ẹ̀ẹ́dẹ̀ máa gbọ́ pé wọ́n ń lóye bílíọ̀nsì báyìí, wọ́n ń waste ẹ̀ sórí nǹkan báyìí, wọ́n láwọn ń fún àwọn kan ní nǹkan báyìí. Yes sir, ẹ jẹ́ kí mi sọ kinní kan, because ẹnìkan ló kọ́kọ́ sọ̀rọ̀ yìí rí nígbà kan many years ago. èmi náà dẹ̀ rí sí ìsìnkú òótọ́ ni. ẹni yẹn sọ yí pé okay, nísìnyí báyìí a ní èèyàn bíi 220 million people ní Nàìjíríà, 220 million people ní Nàìjíríà. ẹnìkan ṣoṣo ń kó 400 billion jẹ 400 billion. Yes sir, ó túmọ̀ sí wípé tí wọ́n bá fún gbogbo àwa 220 million people tí gbogbo wà Nàìjíríà, tí wọ́n bá fún wa ní 1 billion, ìjọba ò tí lè mọ̀ pé àwọn fún wa ní nǹkan. ọlọ́dàn nìkan wà Nàìjíríà tó yẹ pé olè olóṣèlú ni, owó tóun nìkan kó jẹ tó bá fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní 1 billion, ìyà ò lè jẹ wá mọ́. kò dẹ̀ ní mọ̀ pé nǹkan kan kúrò nínú owó tóun ní.
then ẹ wá máa rò pé kí ló dé táwọn leader wa ò ṣe bẹ́ẹ̀, kí ló dé tó jẹ́ pé nǹkan táwọn leader wa ń ṣe nǹkan tó máa para àlú lẹ́kún ni wọ́n ń fẹ́ máa ṣe. Ẹ ní máa rò pé kí ló fà á tó fi jẹ́ pé àwọn leader wa, àwọn policy, àwọn òfin, àwọn decree tó jẹ́ pé ó lè mú káwọn ìlú mọ gbé wọn ṣépè, tó lè mú káwọn aráàlú mọ pokùnso, kí ìyà mọ jẹ wọ́n, òun náà máa ń ṣe. Àṣírí tó wà ńbẹ̀ òun ni ìwé oníwàásù sọ fún wa. Yes, ìwé oníwàásù orí 5 ẹsẹ̀ 8, ẹ jẹ́ sáré kà fún wa. Ìwé oníwàásù orí 5 ẹsẹ̀ 8 òun ló fún wa ní ìdáhùn sí ìbéèrè yẹn, ìdí táwọn leader wa tán ṣe ń ṣe bọ́n ṣe ń ṣe. Ẹ jẹ́ kí n sọ fún wa. Ìwé oníwàásù chapter 5 verse 8. Bí ìwọ bá rí ìnilára àwọn olùpọ́njú àti ìfi agbára yí ìdájọ́ àti òtítọ́ padà ní ìgbèríko, má ṣe jẹ́ kí ẹnu kí ó yà ọ́ sí ọ̀ràn náà, nítorí pé ẹni tí ó ga jù ń ṣọ́ ẹni tí ó ga, ẹni gíga jù lọ sì wà lórí wọn. Mi mọ̀ bóyá understand ibẹ̀ yẹn. Tẹ́ bá rí tí àwọn èèyàn tí wọ́n ní àwọn èèyàn lára tó ń pọ́n àwọn aláìní, tí wọ́n ń pọ́n wọn lójú, tí wọ́n ń jẹ àwọn opó níyà, tí wọ́n ń fi ìyà jẹ àwọn ọmọ aláìní baba, tí wọ́n ń da àwọn tálíkà láàmú, má jẹ́ ó yà ẹ́ lẹ́nu, ẹni gíga kan wà lórí ẹni gíga. Nà ìyẹn túmọ̀ sí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba wa, àwọn figurehead lásán náà jẹ́, àwọn ẹ̀mí kan ló ń lò wọ́n, ló ń pàṣẹ fún wọn. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn gọ́vnà wa, àwa ń rí wọn gẹ́gẹ́ bí ènìyàn, lóòótọ́ ènìyàn ni wọ́n, ṣùgbọ́n àwọn ẹ̀mí àìrí kan wà ní ipò gọ́vnà yẹn tó yẹ pé àwọn ló ń dictate nǹkan táwọn gọ́vnà máa ṣe fún wọn. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà gọ́vnà míì ó ní èrò rere láti ṣe nǹkan tó dáa, pé tóun bá fi lè di gọ́vnà òun máa múnú aráàlú dùn. Tó bá débẹ̀ ló máa discover pé àwọn power àìrí kan, àwọn ẹ̀mí àìrí kan, àwọn invisible spirit kan wà nínú ipò tóun wà yẹn, tó jẹ́ wípé wọn ò ní gbà kóun lè ṣe nǹkan tóun lòun fẹ́ ṣe. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ọkùnrin míì wọ́n máa ní èrò rere pé táwọn bá di president tán, àwọn máa múnú aráàlú dùn, àwọn máa ṣèfẹ́ aráàlú, àwọn máa mú kí àwọn aráàlú kára rọ̀ wọ́n, kára tù wọ́n. Ṣùgbọ́n tí wọ́n bá dé orí ipò presidency yẹn tán, tí wọ́n wọnú Aso Rock tán, wọ́n á discover wípé agbára kan wà ń bẹ̀ tó ń dictate. Àwọn tí wọ́n ti gbé Aso Rock rí, wọ́n sọ sórí íńtánẹ́ẹ̀tì tí gbogbo wa gbọ́. Wọ́n sọ tó ń ṣẹlẹ̀ wípé ní Aso Rock kì í ṣe ojú lásán, àwọn ẹ̀mí ń rìn kiri nínú ibẹ̀ lóru táwọn èèyàn mọ̀ wípé àwọn agbára kan ló wọ́n kópa ibi. So àwọn gọ́vnà tẹ́ ń wò yẹn tẹ́nàntì lásán náà jẹ́ láńlọ́ọ̀dù gángan ti wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn tí ẹ̀ ń rí tó jẹ́ pírẹ́sídẹ́ǹtì wa, Muhammadu Buhari tó kú ni o, Tinubu tó wà ń bẹ̀ nísìn ni o, Goodluck Jonathan tó ti ṣe kọjá ni o, Yar'Adua tó kú sórí oyè ni o, Ọbásanjọ́ tí òun náà ti kúrò ń bẹ̀ ni o. Gbogbo àwọn yẹn ni wọ́n mọ̀ wípé àwọn agbára kan ń gbé Aso Rock tó yẹ pé kì í ṣojú lásán. Náà ẹ̀yin kan mọ̀ nípa àwọn kan tó ń pè ní kàbá, páwọn kàbá yẹn ló ń darí àwọn pírẹsidẹ́ǹtì wa. Náà àwọn kàbá yẹn ta ni wọ́n? Kí lorúkọ wọn? Mélòó ni wọ́n? Nígbà tí kì í ṣe àwọn ni pírẹsidẹ́ǹtì, wáyé tó fi jẹ́ pé àwọn ni wọ́n ń pàṣẹ fún pírẹsidẹ́ǹtì. Ẹni tó ga jù ó ń ṣọ́ ẹni tó ga, ẹni tó wá ga jù lọ ló wà lórí gbogbo wọn, ẹni tó ga jù lọ pátápátá òun ni Ọlọ́run. Òun ni Bíbélì ṣe sọ fún wa pé ká máa ké pe Ọlọ́run lórí àwọn adarí wa. Yes, Sátánì bá gbàdúrà fún àwọn adarí wa, àwọn adarí Sátánì dúró ti ọ̀pọ̀lọpọ̀ wọn láti máa tì wọ́n ṣiṣẹ́. Mo ṣe mẹ́sẹ̀jì kan nígbà kan tí mo pè ní àwọn adarí ìjọ lábẹ́ ìdarí èṣù. Náà mo lo àpẹẹrẹ ti Dávidi nínú 1 Chronicles chapter 21 yẹn náà ni mo lò nígbà yẹn tí mo fi tú àṣírí. Ó ní ẹ máa gbàdúrà fún gbogbo ènìyàn, pàápàá jùlọ fún àwọn ọba kí a bá lè máa gbé ìgbé ayé wa ní ìrọ̀rùn. Kódà a nídìí àdúrà fún àwọn olórí ẹ̀sìn, a nídìí àdúrà fún àwọn ìránṣẹ́ Ọlọ́run wa, àwọn pásítọ̀ wa, àwọn bàbá wa nínú ìgbàgbọ́. Tá a bá gbàdúrà fún wọn, wọ́n lè máa ṣìṣe torí pé Sátánì ti dúró ti ọ̀pọ̀lọpọ̀ wọn. Bẹ́ẹ̀ ni mo sọ fún wa, ẹ gbọ́ ilé yìí, Sátánì lè mú kí pásítọ̀ tí ò bá kíyèsára kó ṣìṣe ọpẹ́lọpẹ́ àdúrà. Tí ò bá sí àdúrà, tí ò bá sí àwọn intercessors tó gbóná gidi tí wọ́n uphold àwọn pastors, àwọn adarí CAN, àwọn adarí PFN, àwọn adarí ìjọ, àwọn adarí denomination, mi ní tàn yín, tí ò bá sí àwọn intercessors tó powerful tí wọ́n intercede fún wọn, wọ́n máa take àwọn wrong decision táwọn gan onímọ̀ pé nǹkan táwọn ṣe yìí nǹkan burúkú tó lè bà nǹkan jẹ́ fún many years ni. Wọ́n á ti ṣetán kójú wọn tó wálẹ̀. Sátánì ló wá ń di gbogbo kíní, Bíbélì ò fi wá sínú òkùnkùn, ó tú àṣírí gbogbo àwọn nǹkan wọ̀nyí fún wa, àwa níye wa ò ṣí. Ẹ rí ẹlòmíì, ẹni tó yẹ kó fẹ́rẹ̀ á kàn lọ choose wrongly. Ẹni tó máa fẹ́ tí ó máa mú àyànmọ́ ṣẹ láyé, ẹni yẹn á ní kò wù òun. Ẹni tó máa lọ fẹ́ tó máa kábàámọ̀ nínú ìrìn àjò ayé ló máa wù fẹ́.
ẹ rí ẹlòmíì ìgbésẹ̀ tó yẹ kó gbé ìgbésẹ̀ tó yẹ kó gbé kò ní wù ú gbé, ìgbésẹ̀ tí ò yẹ kó gbé ló wá máa wù ú gbé. Kì í ṣojú lásán, Sátánì máa ń dúró tìyàn láti tìyàn ṣiṣẹ́. Èmi sọ lónìí, gbogbo ẹ̀yin tí ẹ lè ṣàmì, agbára tó lóhun ó tì ọ́ ṣiṣẹ́, agbára tó lóhun ó tì ọmọ rẹ ṣiṣẹ́, agbára tó lóhun ó tì ọkọ rẹ ṣiṣẹ́, mo sọ lónìí, àrá kó sán pa ogun náà ní orúkọ ńlá Jésù. Gbogbo ẹ̀yin ọmọ ológo dà, gbogbo ẹ̀yin tí ẹ ní àyànmọ́ láti mú ṣẹ̀dá, mo sọ ní orúkọ Jésù, agbára tó lóhun ó fi yín sínú ìgbèkùn pé kẹ́ má bàa mú àyànmọ́ ṣẹ, ilẹ̀ ńlanu ó gbé ogun náà mì lónìí. Tí a bá rí ẹnikẹ́ni nínú ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ tó yẹ pé ẹ̀mí kan wakọ̀ ayé rẹ̀, ó ń wakọ̀ ayé rẹ̀, ẹ gbọ́ ni ìwé Romans chapter 7 yẹn, ọkùnrin yẹn sọ níbẹ̀, ó ní èrò rere ń bẹ fún mi ṣùgbọ́n ọ̀nà àti ṣe ni mi ò mọ̀. Ó ní ìgbà tí mo bá fẹ́ ṣe rere, ó ní búburú a sì máa wá sọ́dọ̀ mi, ó ní kì í ṣe èmi ló ń ṣe mọ́. Mo sọ lónìí, gbogbo agbára tó ń yọ ayé rẹ lẹ́nu, gbogbo agbára tó ń ṣàkóso ayé rẹ, kò sí nǹkan míì kó o bá lè wáyé lásán, kó o bá lè mọ̀ máa yàn máa ṣẹ. Gbogbo irú agbára bẹ́ẹ̀ àti pa bẹ́ẹ̀, mo pàṣẹ pé kó gbiná dànù lórúkọ Jésù. Èmi dúró bí ikọ̀ Olódùmarè, gbọ́ àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi, àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀, torí kò sẹ́ni tó dúró nínú wa, orí ọ̀fẹ́ Ọlọ́run là ń wò. Mo sọ lónìí lórúkọ Jésù Kristi, gbogbo àwọn kọ̀rọ̀kọ́ndú ayé níbi kòtòkótòkòtò lójú ìrìn àjò àyànmọ́ tí Sátánì ti dẹ tàkúté sí, àtẹ̀mí àtẹ̀yin, ọwọ́ àánú Ọlọ́run kó gbé wa borí ogun náà. Ogun èṣù le gan, ìkan nínú ogun tí wàá bá jà nínú ìrìn àjò rẹ síbi ògo ni láyé, o ò lè escape ẹ̀, wàá bá pàdé. Ìdí nìyẹn tó ṣe gbọ́dọ̀ gbáradì gidi, kó béèrè fún agbára Ọlọ́run, torí pé nípasẹ̀ agbára rẹ̀ la fi lè borí Sátánì. Ẹ gbọ́ ilé yìí, ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Bíbélì sọ fún wa nínú ìwé Luke chapter 13. Luke chapter 13, ẹ lọ gbọ́ ibẹ̀ dáadáa. Luke chapter 13 láti verse 11 títí dé 16. Bíbélì sọ fún wa nípa obìnrin kan tí ó wà nínú tẹ́ḿpìlì fún odindi 18 years. Ó ní Sátánì ló dè é, ó tẹ̀ ẹ́ kólòbà tí kò lè gbé ara rẹ̀ sókè bó ti wù kó ṣe tó. Nítorí pé Bíbélì sọ fún wa ní Luke 13:16 yẹn wípé ó ní irú ọmọ Ábúráhámù ni. Ìyẹn túmọ̀ sí pé onígbàgbọ́ ni obìnrin yẹn, olùfọkànsìn ni ẹni tó ń sin Ọlọ́run. Ó wà nínú tẹ́ḿpìlì fún odindi 18 years, Sátánì sì fi sínú ìdè. Irú ọmọ Ábúráhámù dẹ̀ ni fún 18 years. Náà ẹ gbọ́ ilé yìí, ìjìnlẹ̀ kan tún nìyẹn tí mo tún fẹ́ kẹ́ di nǹkan mú níbẹ̀. Ṣé rí, Sátánì lè dé born again, bẹ́ẹ̀ mo sọ fún yín. Sátánì lè dé pásítọ̀, Sátánì lè fi ọmọ pásítọ̀ sínú ìgbèkùn láti fi pọ́n pásítọ̀ lójú. Èmi máa sọ reality fún yín, mi ò ní fi ẹ̀bà lẹ́kọ́bọ̀ lójú fún yín. Èmi ò ń ṣe motivational speaker, agbẹnusọ fún Ọlọ́run alààyè ni mí. Màá sọ òtítọ́ Bíbélì fún yín, ó lè má wá palatable, ó lè má wá political correct, but I will tell you raw truth undiluted. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, Sátánì lè wọnú ìyàwó pásítọ̀ tí ò bá kíyèsára kó bá lè dúró tọkọ ẹ̀, kó bá lè bá ṣẹ́ránṣẹ́ ọkọ ẹ̀ jẹ́. Sátánì lè wọnú ayé ọmọ pásítọ̀ tí pásítọ̀ ò bá kíyèsára, tàbí tí ògiri ìdílé wọn bá rọra lanu, ibi tí ògiri ìdílé wọn tó ti lanu, ibẹ̀ ni Sátánì máa rápálá gbà wọlé, ó dẹ̀ máa lù kan nínú àwọn ọmọ tàbí kó wọnú kan nínú àwọn ọmọ kó lè bá ṣẹ́ránṣẹ́ òbí ẹ̀ jẹ́. Mi ní tàn yín, ẹ gbọ́ ilé yìí, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ tí àwọn ọmọ aráyé ò fura sí. Èmi ò ní tàn wá, mi ò lè tàn yín, ẹ lọ wádìí ẹ̀ dáadáa. Àwọn ìránṣẹ́ Ọlọ́run kan bẹ lórílẹ̀‐èdè ilé ni, tí wọ́n ní orúkọ, tí wọ́n ní fọ̀n, tí wọ́n lè kánná, tí wọ́n ní gbogbo nǹkan, wọ́n níṣẹ́ ìránṣẹ́ ńlá, wọn lórúkọ ńlá, tó yẹ pé àwọn ọmọ wọn ọkùnrin ò fẹ́ obìnrin ọkùnrin bíi tí wọ́n náà lọ fẹ́ géè ni wọ́n. Ìṣó inú ẹ̀kọ́ àrùn mọ́ra ni ẹ lè mọ̀, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń ṣẹlẹ̀, ẹni tó kàn ló mọ̀. Àìmọye ìyàwó pásítọ̀, ìyàwó general overseer ló jẹ́ wípé obìnrin bíi tiwọn ni wọ́n ń bá sùn. Bẹ́ẹ̀ mo sọ fún yín, àìmọye bishop lórílẹ̀‐èdè yìí tó jẹ́ pé wọ́n ti di gay, àìmọye àwọn wòlíì lórílẹ̀‐èdè tó jẹ́ pé ọkùnrin ni wọ́n, ọkùnrin làwọn náà dẹ̀ ń bá sùn. Ẹ̀yin rò pé ojú lásán ni? Náà Sátánì ló fi wọ́n sínú ìdè. Ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ̀rẹ̀ dáradára, wọ́n ní ojúlówó ìpè, wọ́n ní anointing tó real. Ọlọ́run gbé wọn dìde, ó rán wọn níṣẹ́ ní tòótọ́, confirm ní ìpè wọn legit ni. Ṣùgbọ́n Sátánì rí àyè rápálá wọnú ayé wọn, ó fi wọ́n sínú ìgbèkùn láti pọ́n wọn lójú, láti sọ̀rìn àjò ìgbàgbọ́ wọn di mọ́kúmọ̀kú mọ́ wọn lọ́wọ́. Àwọn nǹkan tí mò ń sọ yìí, ẹ̀yin ẹni ẹ̀mí nìkan lọ̀rọ̀ ẹni mímọ́ ayé. Ká mọ́ tí sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Ọlọ́run tó yẹ pé Ọlọ́run pè ní tòótọ́, tí wọ́n fẹ́ràn Kristi ní tòótọ́, ṣùgbọ́n tó yẹ pé a fi wọ́n sínú ìdè kan burúkú bíi ìdè addiction,
Yes sir, àìmọye ọmọ Ọlọ́run tó fẹ́ràn Ọlọ́run tòótọ́ tí wọ́n fẹ́ sin Ọlọ́run tó fẹ́ déjọba ọ̀run ṣùgbọ́n tó pé wọ́n wà nínú ìdè masturbation títí di àkókò yìí tó pé wọn ò mọ bí wọ́n ó ṣe bọ́, wọ́n á sunkún, wọ́n á gbàwẹ̀, wọ́n á gbàdúrà, wọ́n á ṣe títí tí wọ́n á tún bára wọn nínú ẹ̀. Kí lẹ ń sọ yìí? Àìmọye lọ́pọ̀lọpọ̀ tó wà tó jẹ́ pé bí ẹ̀mí ojú kòrò yẹn tó bá ti bà lé wọn, wọn ní mọ tó ń ṣe wọn mọ́, wọ́n dẹ̀ fẹ́ràn Ọlọ́run, wọ́n fẹ́ sin Ọlọ́run ṣùgbọ́n tí kíní bá ti bà lé wọn, wọn ní gẹ́tì ara wọn, máa lose balance ni títí tí ó dìgbà tán bá ṣiṣẹ́ tán kojú wọn tó wálẹ̀. Àìmọye ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ pé wọ́n fẹ́ràn Ọlọ́run, wọ́n fẹ́ mọ sin Ọlọ́run, Sátánì fi wọ́n sínú ìdè pé kán mọ ṣiṣẹ́ kiri kí orúkọ Olúwa bá lè mọ tipasẹ̀ wọn di sọ̀rọ̀ òdì sí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ Sátánì ni sà. Bíbélì sọ fún mi nínú Revelation chapter 2 verse 10, ẹ lọ kà dáadáa. Ìjọ kan wà níbẹ̀ yẹn ní Revelation chapter 2 verse 10, wọ́n ń pe ìjọ yẹn ní ìjọ Smyrna. Nínú àwọn ìjọ tí Jésù ò rí nǹkan kan wí sí, tí ò ní condemnation kankan fún, tí ò rí àwíríwí sí, tí ò accuse wọn fún nǹkan kan, ìjọ Smyrna ni. Wọn ò rí, Jésù ò sọ pé fọ́ọ̀tì wọn rèé, Jésù ò rí fọ́ọ̀tì ìjọ Smyrna, ṣùgbọ́n bí ìjọ yìí ṣe bá Ọlọ́run rìn tó, in fact wọ́n sọ pé wọ́n jẹ́, ó dàbí olòṣì lójú ṣùgbọ́n ọlọ́rọ̀ ni wọ́n lójú Ọlọ́run. Síbẹ̀síbẹ̀ ìjọ Smyrna tí Jésù ò rí nǹkan kan rí wí sí, òun ni Jésù sọ wípé Sátánì yóò fi lára wọn sínú túbú fún 10 days. Kí lẹ ń sọ yìí? Ọmọ Ọlọ́run ni wọ́n bá Ọlọ́run dé pé they are blameless, they are without reproach. Still yet Bíbélì sọ fún wa Revelation chapter 2 verse 10 wípé Sátánì yóò fi nínú wọn, Sátánì yóò fi nínú wọn sínú túbú fún 10 days láti dán wọn wò. Yes sir, eré ìje ìgbàgbọ́ yìí ju bẹ́ẹ̀ ṣe ń ròyìn lọ, kì í ṣọ̀rọ̀ ẹnu lásán, kì í ṣọ̀rọ̀ tíọ́rì tọ́pọ̀lọpọ̀ ń ṣe tó ń sọ kiri lẹ́ni, kì í ṣọ̀rọ̀ tíọ́rì, practical life, practical nǹkan tí wàá rí lójúkorojú bẹ́ẹ̀, nǹkan tó ń ṣẹlẹ̀ lójúkorojú báyìí. So tẹ́yìn kan bá lọ sọ fẹ́nìkan pé it is well with him, tí ó tó ń fún ara ẹ mọ̀ pé kò well pẹ̀lú òun kọ́. Yes sir, eléyìí òun ṣọ̀rọ̀ pé mo mọ Hebrew language, kì í ṣọ̀rọ̀ Greek language, ọ̀rọ̀ life and direct lélẹ́yìí o. Láwọn nǹkan tó ń ṣẹlẹ̀ gidigidi lójúkorojú tó yẹ pé ẹni tó kàn ló mọ nǹkan tó ń ṣe òun ló mọ bí tí nǹkan ti ń dùn, òun ló mọ bí tí ó ti ń bà ń. Àìmọye tó wà bẹ́ẹ̀ tó yẹ pé Sátánì ló fi wọ́n sínú ìdè bẹ́ẹ̀ láti bà wọ́n láyànmọ́ jẹ́, láti bà wọ́n lógo jẹ́. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Náà ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn. Náà àwọn wòlíì èké tí wọ́n ń ṣe iṣẹ́ ìyanu èké kiri tí Bíbélì sọ pé wọ́n á pe náà sọ̀kalẹ̀ tó bẹ́ẹ̀ bí ó ṣe é ṣe tí wọ́n tan àwọn àyànfẹ́ pàápàá. Ṣé ẹ rántí ìwé Matthew chapter 24 verse 24? Bíbélì sọ pé ọ̀pọ̀lọpọ̀ èké Kristi, ọ̀pọ̀lọpọ̀ èké wòlíì, ọ̀pọ̀lọpọ̀ èké wòlíì ló máa dìde. Wọ́n mọ fi ṣe àmì àti ìyanu ńlá hàn tó bẹ́ẹ̀ bí ó ṣe ṣe wọ́n tan àwọn àyànfẹ́ pàápàá. Yes, agbára tí wọ́n fi ń ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ńlá yẹn ṣọ́lọ́run ló fún wọn. Ṣágbára ẹ̀mí mímọ́ ni, ṣẹ́gun ẹ̀mí mímọ́ ni, Sátánì ló fún wọn. Yes sir, original ọmọ èṣù wà o, àwọn ọmọ èṣù pọnran gandan, àwọn ọmọ èṣù pọ́nbélé, wọ́n ń bẹ nínú ayé yìí tó yẹ pé they are original. Wọ́n mọ̀ pọ́ ọmọ èṣù làwọn ó sì dá wọn lójú pé èṣù mọ̀ wọ́n mọ̀ èṣù. Sátánì mọ̀ wọ́n mọ̀ Sátánì. Wọ́n mọ̀ pé Sátánì ló rèsì àwọn, ló pe àwọn, ló commission àwọn, ló yàn wọn, ló ordain wọn, ló anoint wọn, ló empower wọn, ló embolden wọn, ló sponsor wọn. Wọ́n dẹ̀ wà bẹ́ẹ̀ káàkiri tí wọ́n ń ṣiṣẹ́ ìyanu kiri, wọ́n dẹ̀ ti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ kúrò ní dídò erémọdé ni. Yes sir, ẹ gbọ́ ilé yìí gbogbo ènìyàn. Àìmọye àwọn disciple ni àwọn wòlíì èké ní Nàìjíríà yìí. Ẹ má jẹ́ atanra wa jẹ. Ṣe rí àwọn wòlíì tó ń gúnṣẹ́, àwọn wòlíì tí wọ́n ń rúbọ, tí wọ́n ń pa, tí wọ́n ń rúbọ, tí wọ́n ń ṣògùn, tí wọ́n ń gbẹ́bọ lóríta mẹ́ta. Wọ́n ní àwọn disciple, wọ́n ní àwọn ọmọ wòlíì tó ń kọ́ṣẹ́ iṣẹ́ babaláwo lọ́wọ́ wọn. Táwọn gan tún training tí gbogbo wọn dẹ̀ lọ ń dájọ́ lẹ̀ káàkiri. Ọ̀pọ̀lọpọ̀ churches, ó ní mo ń sọ fún yín, ọ̀pọ̀lọpọ̀ bí tẹ́ ń pè ní church shrine ni wọ́n, ọ̀pọ̀lọpọ̀ bí tẹ́ ń pè ní sanctuary mortuary ni wọ́n. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n ẹ̀yin ò lè mọ̀, àwọn wòlíì èké ti train wọn gan. Sátánì dẹ̀ ń guide wọn, Sátánì rí pé wọn ò ṣaláì ní ohun kankan tán nídìí. Sátánì á rí pé èrò pọ̀ níbi ìsọjí wọn. Sátánì á make sure wípé owó ò jẹ wọ́n níyà. Sátánì á make sure wípé òun hype ministry wọn, ó publicize ministry wọn, ó dẹ̀ fún wọn ní grant, á jẹ́ kán gé ní grant, á fààyè gbà wọ́n, wọ́n á gba àyè fún wọn ní everywhere, wọ́n á lẹ́nu tí àwọn ọmọ ìgbàlà tòótọ́ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run tọ́lọ́run pè tòótọ́ tí wọn ò bá ṣọ́ra, wọ́n á kàn discover wípé àwọn wòlíì èké yìí gan lẹ́nu ju àwọn lọ. I'm telling you the truth. Ní ọ̀pọ̀lọpọ̀ ọgbàdẹ̀rẹ̀, Sátánì gáìdì wọn débi pé àwọn tí wọ́n jẹ́ wòlíì èké yẹn, Sátánì fún wọn ní ẹ̀mí ìfẹ́ àti ìṣọ̀kan láàrin ara wọn. Débi pé gbogbo wọn dúró nídùú pé awo ní gbàwó ní gbọ̀wọ́.
ẹ rí pé wọn à ní betray ara wọn, àwọn tó jẹ́ tèké yẹn wọn á dúró tira wọn, á máa sponsor ara wọn, á máa ran wọn lọ́wọ́, á máa fara wọn lọ́wọ́ sókè. Ṣùgbọ́n àwa táwa aláwa jẹ́ tọlọ́run gangan, tẹ́nìkan bá ti dìde nínú wa tó bá rẹ́ lómi tó fẹ́ dìde, ó máa gbá wọlé, ó máa ní wọn gbọ́dọ̀ tóun, ẹnìkan ní òní tóun, nídìílé ìyá òun lòun mọ bọ́ gbogbo wọn, nídìílé ọkọ òun lòun mọ finance gbogbo wọn, òní breadwinner wọn, ẹnìkan kan ò ní gbérí tóun, ẹnìkan kan ò ní ṣe tóun. Náà irú àwọn tó ń ṣe irú nǹkan báyìí, èṣù gan ló wà nídìí ọ̀rọ̀ ayé wọn. Mi ìmọ̀ bóyá ẹ gbọ́, náà ẹ gbọ́ ilé ìdára gbogbo ni, náà ṣe rí àwọn ẹni òkùnkùn àtàwọn ẹ̀mí òkùnkùn, Sátánì ló fún wọn lágbára. Gbogbo idán burúkú, gbogbo iṣẹ́ burúkú tẹ́ ẹ rí tí gbogbo wọn ń ṣe, Sátánì ló fún wọn lágbára. Ẹ wá gbọ́ ilé finally kí n tó wá sọ bá a ṣe ṣẹ́gun Sátánì. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ yìí pé níbi tí èṣù lágbára dé, níbi tí Sátánì ní agbára dé, ṣe mọ̀ yìí pé ipá àwa ọmọ ènìyàn kò ká. Èmi máa sòótọ́ fún yín, ẹ lè believe ẹ lè mọ́ believe. Kò sí any human being láyé, any human being tí látìgbà tí Ádámù ti ṣubú nínú ọgbà Édẹ́nì ni mo ń sọ o, kò sí any human being kankan tó lè confront Sátánì. Kò sí bàbá ẹni náà. Àtàrí àjànàkú ni, kì í ṣẹrù ọmọdé, dàńdógó ni, kì í ṣẹrù tọmọdé lè wọ̀. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Kò sí ẹni náà tó lè dojúkọ Sátánì tó lè borí. Ẹ tún jẹ́ ń sọ ilé ìfún yóò máa dàbí blasphemy, ṣùgbọ́n ẹ lọ wá nu Bíbélì wò dáadáa. Ẹ gbọ́ mi, báwọn áńgẹ́lì ṣe lágbára tó, wọn tó bẹ́ẹ̀ kí wọ́n dédé rí Sátánì fẹ́. Tó bẹ́ẹ̀ débi wípé Bíbélì sọ fún wa nínú ìwé Jude ṣátà kan lóní ní verse 9, Jude verse 9, Bíbélì sọ fún wa wípé Máíkẹ́lì tó jẹ́ olórí áńgẹ́lì, Máíkẹ́lì tó jẹ́ olórí àwọn áńgẹ́lì, kì í ṣe common angel, kì í ṣe áńgẹ́lì lásán. Ṣé pé áńgẹ́lì ní wọ́n jura wọn lọ ní ìpele àti ní ipò. So Máíkẹ́lì jẹ́ ìkan nínú àwọn archangel, ìkan nínú àwọn olórí áńgẹ́lì ni. Bíbélì sọ fún wa wípé nígbà tí Sátánì wá gbé àgọ́ ara Mósè lẹ́yìn tí Mósè kú tán, tí Ọlọ́run rán Máíkẹ́lì pé kó lọ gbé àgọ́ ara Mósè wá, ó fẹ́ lọ gbé àgọ́ ara Mósè, Sátánì náà fẹ́ lọ gbé àgọ́ ara Mósè, àwọn méjì wá jọ ń jà lé lórí. Bíbélì sọ fún wa pé Máíkẹ́lì gan bó ṣe jẹ́ olórí áńgẹ́lì tó, kò sọ ọ̀rọ̀ òdì sí Sátánì. Ẹ lọ ka Bíbélì, kò sọ ọ̀rọ̀ òdì sí Sátánì. In tó kàn sọ, kò lu àṣẹ ara ẹ̀ gan, ó lu authority Ọlọ́run, ó ní Ọlọ́run bá ọ wí, Ọlọ́run bá ọ wí, kò lu agbára rẹ̀ kó dẹ̀ lè sọ̀rọ̀ òdì sí. Reason ni pé Sátánì ò mọ̀ kì í ṣẹran ríran. Yes sir, kò sí ẹni náà láyé yìí tó lè dojúkọ Sátánì nínú gbogbo wa. Kí wá ní àṣírí ìṣẹ́gun nínú Sátánì? Àṣírí ìṣẹ́gun nínú Sátánì àti ohun tí a lè fi borí Sátánì àti ohun tí a lè fi yẹpẹrẹ Sátánì tí ó sì ní gbérí, ó wà ní àṣírí yìí, ó farapamọ́ nínú jùgbùjùgbù Calvary ní àárín pàlàpàlà àgbélébú. Bẹ́ẹ̀ ni ikú àti àjíǹde Jésù Kristi, òun nìkan ló ra ìṣẹ́gun fún wa. Ikú ìrúbọ tí Jésù kú lórí àgbélébù àti àjíǹde rẹ̀, òun nìkan ló fún wa ní ìṣẹ́gun lórí Sátánì. Yẹ́sà tí ò bá sí yẹn, kò sí ẹni náà níwájú náà lè wùrà ń wúrú. Ta ló ń jẹun tájá ń jùrù? Kò sí bàbá ńlá ẹnikẹ́ni tó lè dúró níwájú Sátánì. Nǹkan tó mú àwa yìí mọ sọ pé kò sí ní tẹ́ṣù ó fi wá ṣe, òun ni pé ajá wa lẹ́ni lẹ́yìn ó lè pọ̀ bọ ni. Kí dẹ̀ ni ajá, ta ni ẹni tájá wa ní lẹ́yìn? Jésù Kristi. Ó ń bẹ lẹ́yìn wa, ó dúró gbọ̀ngbọ̀ngbọ̀n. Ó ń bẹ lẹ́yìn wa, ó dúró gbọ̀ngbọ̀n. Jésù ọmọ Ọlọ́run tí a kàn má gbélébú. Ó ń bẹ lẹ́yìn wa, ó dúró gbọ̀ngbọ̀n. Ó ń bẹ lẹ́yìn wa, ó dúró gbọ̀ngbọ̀n. Bí akọni ogun, ó ń bẹ lẹ́yìn wa, ó dúró gbọ̀ngbọ̀n. Jésù ọmọ Ọlọ́run o tí a kàn má gbélébú. Ó ń bẹ lẹ́yìn wa, ó dúró gbọ̀ngbọ̀n. Yes sir, ẹ jẹ́ n fi àṣírí hàn yín ká tó máa lọ. Mo ti fẹ́ round up. Kò sí ẹni tó lè ṣẹ́gun Sátánì láì gba Calvary kọjá, èèwọ̀ ni. Ìmù gan Jésù fúnra ara ẹ̀ gan, ó di aṣẹ́gun lórí Sátánì nípasẹ̀ Calvary. So gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣẹ́gun èṣù, o gbọ́dọ̀ ní ìlàkọjá Calvary, o gbọ́dọ̀ ní ìbápàdé pẹ̀lú Calvary. Jésù Kristi tó ń gbénu wa, òun ló sọ fún wa pé ó ju gbogbo ayé lọ. Ó ní ẹni tó ń gbénu wa, ó ju gbogbo ayé lọ. Ìwọ tó ò bá ní Kristi nínú ẹ, tó ò mọ Kristi, tó ò ní Kristi, tí Kristi ò gbénu ẹ, tó ò gbénu Kristi, ẹran jẹ lásán ni ọ́. Túdánù ò tó bẹ́ẹ̀, ta ni ó gbéná wojú Sátánì láì dé Calvary? Èèwọ̀ ni kò ṣeé ṣe. Ẹ gbọ́ eléyìí, òun ni mo ṣe ń sọ fún yín. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ fẹ́ rògo lò láyé, gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹ fẹ́ mú àyànmọ́ṣẹ́ láyé, ẹ sá wọnú Kristi, ẹ sá wọnú Kristi. Òun lèmi ṣe ń kọ́ lórí pé mo sá wọnú rẹ lọ, mo sá wọnú rẹ lọ, àpáta ayérayé, mo sá wọnú rẹ lọ o. Mo sá wọnú rẹ lọ,
mo sá wọnú rẹ̀ lọ o àpáta ayérayé mo sá wọnú rẹ̀ lọ. ẹ jẹ́ n fún yín ní àwọn ẹsẹ̀ bíbélì bíi mélòó kan yìí kí a wá round up fún tòní. ẹ tún pàdé mi lọ́la, yóò dára fún wa lórúkọ Jésù. Náà ẹ gbọ́ ilé gbogbo ènìyàn nínú Matthew chapter 28 verse 18 ẹ gbọ́n tí Jésù sọ ni Matthew 28:18 ó ní Jésù sì wá ó sì sọ létí gbogbo ènìyàn wípé a ti fi gbogbo agbára, ẹ sọ pé gbogbo agbára, a ti fi gbogbo agbára láyé àti lọ́run fún mi. A ti fi gbogbo agbára tá bá ń sọ̀rọ̀ nípa gbogbo agbára, tí a bá ti fi gbogbo agbára fún Jésù Kristi kò síbi tágbára ṣẹ́kù sí mọ́, torí pé agbára láyé ìṣirí gbogbo ayé. Tá bá ń sọ̀rọ̀ nípa ayé pín sí ìpele bíi mẹ́ta: ayé ilẹ̀, ayé òkun àti ayé afẹ́fẹ́. Ayé gbalasa space, then ayé rírí àtayé àìrí. Gbogbo ayé wọ̀nyí, gbogbo agbára tó wà ńbẹ̀ inú Jésù Kristi ni gbogbo ẹ̀ wà. Then tá bá ń sọ̀rọ̀ nípa ọ̀run àwọn ọ̀run àti inú jùgúnjùgún ọ̀run, gbogbo àwọn ọ̀run lápapọ̀ pátápátá, gbogbo agbára tó bá wà níbẹ̀ inú Jésù Kristi ló wà. So kò sí agbára kan lẹ́yìn Jésù Kristi mọ́. Àṣírí ìṣẹ́gun nìyẹn. Nǹkan míì tí mo tún fẹ́ sọ fún yín ó wà nínú Philippians chapter 2. ẹ jẹ́ n kà á fún yín. Oh yes, thank you Jesus, thank you Jesus, thank you Jesus, thank you Jesus, thank you Jesus. Tí ò bá sí ọpẹ́lọpẹ́ Jésù, gbogbo orú yìí táwa ń sọ yìí wọ́n bí wá dá débẹ̀. Tó bẹ́ẹ̀ ká sọrú ẹ̀, tó bẹ́ẹ̀ ká dárúkọ èṣù, tó bẹ́ẹ̀ ká dárúkọ Sátánì, tó bẹ́ẹ̀ ká dárúkọ àwọn àjẹ́, tó bẹ́ẹ̀ ká dárúkọ emèrè. Jésù Kristi ní ọpẹ́lọpẹ́ Jésù Kristi ní. Jésù tó ń gbénu wa nìrètí ògo, Jésù tó ń gbénu wa òun ló ju gbogbo ayé lọ. Òun ló fi Sátánì sí abẹ́ ẹsẹ̀ wa, òun ni kì í ṣagbára wa. Nípa òdodo wa òfo ni wa, nípa agbára wa òfo ni wá, nípa ọgbọ́n orí wa òfo ni wá, nípa mímọ̀ ṣe wa òfo ni wá. Jésù ní all in all. Àwa ò jẹ́ nǹkan kan, àwa ò ní nǹkan kan, òkú ni wọ́n ò fúùtù fẹ́ tẹ̀ lásán. Ṣùgbọ́n nípasẹ̀ Jésù Kristi àjọ àṣẹ́gun lọ. Philippians chapter 2 ẹ jẹ́ kí n kà fún láti verse 8. Nígbà tí a sì rí ní ìrí ènìyàn, ìyẹn Jésù Kristi, ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó sì tẹríba títí di ojú ikú, àní ikú orí àgbélébú. Ẹni tó mò ń tẹnu mọ́ yín pé ikú orí àgbélébú òun ló parí iṣẹ́ yẹn. Yéè! Nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi, ó sì ti fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù ní kí gbogbo eékún kí ó máa kúnlẹ̀, àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àti àwọn ẹni tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀. Ẹ gbọ́, àwọn ẹni tí ń bẹ ní ọ̀run, àwọn ẹni tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀. Àti pé kí gbogbo àwọn kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa fún ògo Ọlọ́run Baba. Ibo ló ti wá kù sí? Àṣírí wa nìyẹn sà. Àṣírí ìṣẹ́gun wa òun nìyẹn sà. Àṣírí ìṣẹ́gun wa nìyẹn. Ẹ gbọ́ ilé. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé ọ̀pá ìṣàkóso ìjọba gbogbo ilẹ̀ ọba ayé tí Sátánì fi ẹ̀tàn àti àrékérekè gbà lọ́wọ́ Ádámù nínú ọgbà Édẹ́nì, Jésù ti gbà á padà nípa ikú àti àjíǹde rẹ̀ lórí òkè Kávárì. Hallelujah. Ògo ni fún orúkọ Olúwa. Ẹ gbọ́ mi, tòun la ṣe ń pe Jésù Kristi ní Ádámù kejì. Ìdí tàbí ń pè ní Ádámù kejì nìyẹn. Ògo tó bọ́ lọ́wọ́ Ádámù àkọ́kọ́ nínú ọgbà Édẹ́nì, òun ni Jésù Kristi padà wá gbà padà ní inú ọgbà Gẹ́sẹ́mánì. Nígbà tó ti inú ọgbà Gẹ́sẹ́mánì gun orí òkè Kávárì ní Gógótà níbi agbárí, ó ti pàṣẹ ikú gba agbára lọ́wọ́ ẹni tó ní agbára ikú. Ó ní ikú oró rẹ̀ dà, ìsàn òkú ìṣẹ́gun rẹ̀ dà. Ó wá gbóhùn sókè, ó ní èmi ni àjíǹde àti ìyè, ẹni ìṣáájú àti ìkẹyìn. Gbogbo agbára láyé àti lọ́run ni a ti fi fún mi. Kò sí agbára kankan tó ṣẹ́kù síbi kankan mọ́. Orúkọ tí a sì ti fi fún ni orúkọ tó borí gbogbo orúkọ. Èmi ń sọ fún gbogbo ẹ̀yin tí iye yín bá fẹ́ ṣí lónìí wípé inú Jésù Kristi nìkan ni ìṣẹ́gun wà. Inú Jésù Kristi nìkan ni agbára wà. Inú Jésù Kristi nìkan ni ààbò tó dájú wà. Inú Jésù Kristi nìkan ni àṣeyọrí wà. Gbogbo owó tó o bá ní láì ní Kristi, òfúùtù fẹ́ tẹ òfo lásán ni o. Mi ò ní tàn yín dẹ́kun ní o. Torí tí Sátánì bá fún ọ ní fìlà, ó máa fi gbódìndí orí lọ́wọ́ ẹ. Tó bá fún ọ ní aago ọwọ́, ó máa fi gbódìndí apá ẹ lọ. Tó bá fún ẹ ní bàtà, ó máa fi gbódìndí tapá titan kúrò lẹ́sẹ̀, ó máa gbà á lọ. Tó bá fún aládìyẹ, ó máa gbódìndí màlúù lọ́wọ́ ẹ.
tó bá fún ọ ní màálù ó máa gbòdìndín ọmọ pamọ́ ẹ lọ́wọ́. Ṣùgbọ́n nínú Kristi Jésù nìkan láti lè rí ìbùkún Olúwa tí mú ní là láì fi làálàá sí. Irú agbára yìí ni mo fẹ́ kẹ́ lépa. Bí ẹ sì ṣe lè gba agbára yìí òun ni kò dàtún bí. Gba Jésù ní Olúwa àtolùgbàlà rẹ, fi gbogbo ayé rẹ fún, yọ̀ǹda ẹ̀ fún pátápátá. Gba Jésù Kristi lónìí, o lè gbà á lónìí. Ẹ̀gbọ́n tí Báíbù sọ fún wa ni nínú ìwé Luke chapter 9, ó ní Jésù pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ jọ, ó sì sọ fún wọn pé mo fún yín ní agbára àwọn àṣẹ lórí gbogbo àwọn ẹ̀mí òkùnkùn àti pé kí ẹ lè máa wo àwọn àrùn sàn. Agbára ńlá. Nígbà tó dé Romans chapter 16 ní verse 20, ẹ̀gbọ́n tí Bíbélì mi sọ fún mi ni ó sọ wípé Olúwa Ọlọ́run àlàáfíà yóò tẹ Sátánì mọ́lẹ̀ lábẹ́ ẹsẹ̀ yín ní lọ́ọ́lọ́ yìí. Àwa fún ara wa ò lè ṣe, ṣùgbọ́n Ọlọ́run àlàáfíà òun fúnra ara ẹ̀ ló mú orí Sátánì, ó gbọ́n báyìí, ó gbé Sátánì, ó gbọ́n jìgìjìgì, ó dẹ̀ gbé, ó tẹ orí ẹ̀ bá, ó ní ká tẹ̀ mọ́lẹ̀. Àwa náà wá ń tẹ̀ mọ́lẹ̀, à ń tẹ̀ mọ́lẹ̀. Sátánì ò sì lè fi wá ṣe nǹkan kan nítorí pé a ní bàbá, a ní olùgbàlà, ọba tó ju gbogbo ọba lọ. Ìjìnlẹ̀ ìfẹ́ Olódùmarè. Ẹ gbọ́ ilé yìí o, tí o bá wá fẹ́ activate agbára yìí, máa fún ọ ní kọ́kọ́rọ́ mẹ́ta. Kọ́kọ́rọ́ mẹ́ta yìí wàá dì í mú láti lè activate ìṣẹ́gun ẹ lórí Sátánì. Kọ́kọ́rọ́ mẹ́ta yẹn ó wà nínú ìwé Revelation chapter 12 verse 11. Revelation 12:11. Thank you, Jesus. Thank you, Jesus. Revelation 12:11. Wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Náà, ta ni ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà? Ẹ̀jẹ̀ ikú Jésù Kristi ní Calvary. Jésù ni ọ̀dọ́ àgùntàn aráyé. Ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. John chapter 1 verse 29. John 1:29. Ó ní níjọ́ kejì Jòhánù sì rí Jésù, ó sì sọ wípé ẹ wò, èyí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. So òun la wá ń sọ ní bíbá yìí o. Wọ́n sì ṣẹ́gun rẹ̀ nítorí ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Now, number 1 nìyẹn. A lè ṣẹ́gun ẹ̀ nípasẹ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn 1 àti ọ̀rọ̀ ẹ̀rí wọn 2, wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn títí dé ikú. Náà, nǹkan mẹ́ta yẹn la fi ń ṣẹ́gun Sátánì. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Báwo lẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ṣe máa ṣiṣẹ́? Nípa fífi ayé wa fún Jésù ká di àtúnbí. Ọ̀rọ̀ ẹ̀rí wa òun ni dídúró nínú ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀rí wa. Ṣẹ́rí bí ọ̀rọ̀ ẹ̀rí wa ṣe máa ń ṣiṣẹ́ rẹ̀. Ṣẹ́rí ọ̀rọ̀ Ọlọ́run. Jésù sọ nínú John chapter 8 verse 30. Ó ní Jésù sì pa Júdà, ó sì sọ fún àwọn Júù tó gbàgbọ́ wípé bí ẹ̀yin bá dúró nínú ọ̀rọ̀ mi, nígbà náà ni ẹ̀yin jẹ́ ọmọlẹ́yìn mi tòótọ́. Ṣẹ́rí ọ̀rọ̀ Ọlọ́run tó bá ń gbénu wa, táwa náà ń gbénu ẹ̀, tí à ń kà, tí à ń gbọ́, tí à ń sọ, tádẹ̀ ń jẹ́ olùṣe ẹ̀, nípasẹ̀ bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ yẹn wá ń farahàn nínú ayé wa, tí ó bẹ̀rẹ̀ sí ní di èso tẹ̀mí tó ń farahàn nínú ayé wa. Nǹkan tó ń pè ní ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ nìyẹn. Òun ló ń ṣiṣẹ́ nínú ayé wa nípasẹ̀ dídúró wa nínú ọ̀rọ̀ Ọlọ́run àti dídúró ọ̀rọ̀ Ọlọ́run nínú ayé wa. Òun ni ọ̀rọ̀ ẹ̀rí rẹ̀ tí a fi ń ṣẹ́gun ẹ̀. Òun ni number 2. Then ó ní wọn kò sì fẹ́ràn ẹ̀mí wọn àní títí dé ojú ikú. Kí ni ìtumọ̀ yẹn? Bíbélì sọ fún wa nínú ìwé Luke chapter 9, ó ní ẹnikẹ́ni tó bá fẹ́ ẹ̀mí rẹ̀ yóò sọnù, ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá sọ ẹ̀mí rẹ̀ nù nítorí mi yóò rí. Náà, ẹ gbọ́ eléyìí. Ìyẹn túmọ̀ sí pé a gbọ́dọ̀ wà selfish. Ṣẹ́rí, a ti kú, gbà pé o ti kú, ìyè rẹ ti fi pamọ́ sínú Kristi Jésù. Náà, ẹni tó bá dẹ̀ ti kú ò kí ń bẹ̀rù ikú mọ́. Tó o bá ti kú, o ò ní bẹ̀rù kú mọ́. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó yé wa dáadáa. Ẹ̀yin wòlíì Ọlọ́run, ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo tẹ́ ń wá ojú rere ayé, tẹ́ ń wá ìyọ́nú ayé, tí ẹ fẹ́ sọ òtítọ́ torí pé ká má ba àpá yín. Ṣẹ́ni tó ti kú, tá ti fi ìyè rẹ̀ pamọ́ sínú Kristi, tí ó ti yẹ kó máa bẹ̀rù ikú mọ́. So àwọn àṣírí tí a fi ń ṣẹ́gun Sátánì nìyẹn. Yóò sì dára fún wa ní orúkọ ńlá Jésù Kristi Olúwa wa. Àmín.